sílẹ̀ nílẹ̀ Yorùbá o. Ẹ má fògùn jà wá nílẹ̀ Yorùbá o. Ẹ jọ̀ọ́ CP Kwara. Ẹ dákun ẹ má fògùn jà wá nílẹ̀ Yorùbá. Ẹ má jà rí dààmú nílẹ̀ Yorùbá Ọlọ́run á ti bẹ̀ yín ẹ jọ̀ọ́. Kwara State CP. Ṣé ẹjọ́ tẹ́ ẹ dá yìí sí ṣẹ́jọ́ yìí dá? Ẹni kí wọ́n má ṣe ìṣẹ̀ṣe dè. Káwọn tó fẹ́ ṣe ìṣẹ̀ṣe dè kán lọ sí ìlú bòmí kí wọ́n lọ ṣe ìṣẹ̀ṣe dè. Who does that? Who does that? Ẹ ti ń fi ẹ̀sìn, ẹ ti fi ṣe everything ní Nàìjíríà. Kò sí nǹkan tó ń jẹ́ constitutional right mọ́ ní Nàìjíríà. Àbí odidi CP. CP Rotimi Ẹ̀bùn Olúwa ẹ dẹ̀ sọ ilé odidi commissioner of police. Ẹni káwọn oníṣẹ̀ṣe ṣó yìí máa jẹ́ kọ́ọ̀lù iṣu máa fún àwọn èèyàn ní ààyè kò ní pẹ́ ó dẹ̀ máa jẹ́ kọ́ọ̀lù iṣu. Ẹni kí àwọn èèyàn lọ ṣe ìṣẹ̀ṣe wọn. Definitely gbogbo àwọn governors tó wà Nàìjíríà tó wà nílẹ̀ Yorùbá pátá they are incompetent. Tí àwọn governors bá lè fún àwọn oníṣẹ̀ṣe ní ọlùdé ọjọ́ kan, àwọn mùsùlùmí wọ́n gba ọlùdé, wọ́n ṣe ọdún léyá, ẹnìkan kan ò mú wọn sí. Gọ́ọ̀mẹ̀ntì fún wọn lọ́lùdé. Àwọn gọ́ọ̀mẹ̀ntì workers gan wọ́n tún gba ọlùdé nínú ẹ̀. Wọ́n ṣe ọdún ìtúnu àwẹ̀, ẹnìkan kan ò mú wọn sí, ẹnìkan kan ò bá wọn fa wàhálà lórí ẹ̀. Àwọn Kìrìsìtẹ́nì ṣe Kérésìmesì, wọ́n ń ṣe New Year, kò sí bìlísì, kò sí wàhálà kankan lórí ẹ̀. Àwọn oníṣẹ̀ṣe wá pa pé tí ẹ̀ fáwa náà ní ọjọ́ kan ká fi máa ṣe ìṣẹ̀ṣe dè wa, wọ́n máa fún wọn ní 1 day. Ọjọ́ kan péré ni wọ́n fún wọn, wọ́n máa fi ṣe ìṣẹ̀ṣe dè. Ọjọ́ kan péré ni wọ́n fún àwọn oníṣẹ̀ṣe kó máa fi ṣe ìṣẹ̀ṣe dè. Ọjọ́ kan tẹ́ tó wá fún wọn yìí nísìn. Nigeria is not for anybody tí ò bá mọ̀ yàn. The only thing tí ẹ fún àwọn oníṣẹ̀ṣe kan máa fi ṣe ìṣẹ̀ṣe dè. Ẹ tún ní kò sí àyè fún wọn mọ́ kí wọ́n máa ṣe ní Kwara. Ogun lẹ fẹ́ dá sílẹ̀ nílẹ̀ Yorùbá. CP Kwara State, Commissioner of Police Kwara State, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ogun lẹ fẹ́ fi dá sílẹ̀ nílẹ̀ Yorùbá. Tẹ́ bá ní kí àwọn ọmọ Yorùbá kó má ṣe ìṣẹ̀ṣe dè ní August 20, ẹni kò sí security fún wọn. Ẹ tún ní wọn máa ṣe stop and search fún àwọn èèyàn ní Kwara State. Ẹ jọ̀ọ́ Ọ̀ṣun Òṣogbo ni wọ́n pe Òṣogbo. Ní ìlú Òṣogbo, àwọn Mùsùlùmí wọ́n pe ìrun, wọ́n pe sùúrù wá kí sùúrù, wọ́n pe ṣubú ìwá kí ṣubú, wọ́n pe ásì wá kí ásì. Mọ́gìrì àti ṣáì, wọ́n yan náfìlà sáfì àti wítìrì, wọ́n kí nínú Òṣogbo. Yet àwọn tí wọ́n jẹ́ ará Òṣogbo, àwọn tí wọ́n jẹ́ ọmọ Òṣogbo, wọn ò ní káwọn Mùsùlùmí kó má ṣe ẹ̀sìn wọn. But àwọn ẹ̀sìn máa ní káwọn kó má ṣe ìṣẹ̀ṣe, kó má ṣe ọdún tiwọn. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? CP, àwọn wo ni wọ́n threaten yín? Àwọn wo náà ní kẹ́ lọ fi tipátipá sọ fún àwọn èèyàn wípé wọn ò ẹ̀kọ́ fẹ́ fi dá ogún lẹ̀lẹ̀ Yorùbá ni. Ṣé àwọn ará Ọ̀ṣun sì tí wọ́n ti ń ṣe Ọ̀ṣun Òṣogbo ẹni Ìlọrin ìlú Kùránì ni? Okay, Òṣogbo ìlú Ọ̀ṣun Òṣogbo ni ìlú ẹbọ ni àbí? Èkó ní Lagos State àwọn mísàlẹ̀ gbẹlẹ̀gbẹ ìlú ẹbọ ni. Ṣé àwọn ará Ọ̀ṣun, ọmọ Ọ̀ṣun, ọmọ Èkìtì, ọmọ Oǹdó, ọmọ Àkúrẹ́, ọmọ Lagos State, ọmọ other part of Kwara State, àwọn ọmọ Ọ̀yọ́, ṣé kí wọ́n máa lé àwọn Mùsùlùmí náà kúrò wípé kán lọ sí ìlú bàbá wọn nílọrin kán lọ kírun bẹ́ẹ̀? Kí ló tẹ́ fẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá? Kí ló tẹ́ fẹ́ fi gbogbo nǹkan ṣe ẹ̀sìn nílẹ̀ Yorùbá? CP ẹ lè sọ fún wa pé ẹ̀sìn gbẹ́rẹ́ rí o. Ẹ lè sọ fún wa pé ẹ fi lúbúlúbú ojú ọlọ kẹ fi fọ́kọ̀ mú rí. Gbogbo alámọ̀ gbógun láyé. CP ẹ lè sọ. Now ẹ wá ní kí àwọn èèyàn àwọn tó sí kò tí ẹ̀ tọ́ lẹ́nu yín CP Commissioner of Police under constitution wo ló wà wípé ẹ̀sìn kan kò lè ṣe nǹkan níbì kan.
àwọn Mùsùlùmí tó wà ní Lagos State tó bá dà sí ọdún wọn láwọn lọ́dún àwọn lọ lé ọdún Iléyá wọ́n travel down from their state lọ sí any other state wọ́n fẹ́ lọ ṣe ọdún ẹlòmíín bá àwọn èèyàn kan travel lọ sí different places wọ́n lọ ṣe ọdún níbẹ̀ wọ́n kí yẹn tẹ̀ ń kí ni ẹ káàbọ̀ ètò ìmọ̀jẹ́ kọ́ ní ìṣòkòlẹ̀ nípẹ́ àwọn tí wọ́n lọ ṣe ọdún káàkiri ẹ̀ ń fún wọn láì kí wọ́n lọ ṣe ọdún káàkiri now àwọn tó bá fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe ọjọ́ kan tí wọ́n fún wọn definitely àwọn governors ní ilẹ̀ Yorùbá wọn wà competent if they are competent enough tó dẹ̀ yẹ pé tinútinú náà fi fún àwọn èèyàn ní holiday they should stand up and say something about it àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá gan ṣé wọn ò ní àwọn tí wọ́n jẹ́ tó kàwé ni ṣé wọn ní àwọn lawyers ni wọn ní àwọn judge tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ni àbí àwọn judge tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe àbí wọ́n sápá wọ́n ṣe ìṣẹ̀ṣe yẹn ni ẹjọ́ ò kì í ṣe ẹjọ́ wọn ẹjọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni ẹ máa ṣe ìṣẹ̀ṣe yín ní rotational meeting ẹ má fi pé ilé olúwawo nìkan anybody tó bá ti wá sọ́dọ̀ yín nílé dì yín tó bá ti wá ṣe awo lọ́dọ̀ yín ẹ máa gbé mítìnì awo lọ sílé wọn anybody tó bá ti wá ṣe awo ní ọ̀dọ̀ yín ẹ máa gbé mítìnì awo ẹ máa gbé lọ sílé wọn ẹ ṣe ní August meeting ilé ẹlẹ́gbẹ́jẹ́ ló kàn lẹ́ni o ẹlòmíràn jẹ́ olúwawo nínú kọ́nà lójú ayé alóhùn àfà alóhùn pastors kí ló tẹ̀yìn oníṣẹ̀ṣe tẹ̀lé máa gbé awo yín ìṣẹ̀ṣe yín mítìnì yín tẹ̀lé máa gbé lọ sílé àwọn tí ẹjọ́ ṣe ìṣẹ̀ṣe tó gbogbo a máa dára wa mọ̀ pé ẹni yìí o mùsùlùmí ni o àwa mùsùlùmí ni mi ò mú nǹkan mi mọ́ Kùránì ẹni yìí o kìrìsìtẹ́nì ni o àwa kìrìsìtẹ́nì ni lórúkọ Jésù mi mú nǹkan mi mọ́ oníṣẹ̀ṣe ni o àwa Ọ̀ṣunwùyí rẹ o lẹ́yìn ìṣẹ̀ṣe o mi mú nǹkan mi mọ́ now tí ẹ bá ti gbọ́ níbi tí wọ́n ń bá Nàìjíríà lọ nísìn obìnrin kan fẹ́ bímọ nílẹ̀ Haúsá níjẹrin ó jẹta nítorí pé dókítà ọkùnrin gba ẹ̀bí fún ó fẹ́ bímọ dókítà ọkùnrin ló deliver ẹ̀ ó délé padà ọkọ ẹ̀ fáìlì divorce kẹwọn bí tí wọ́n ti gbé wọ́ọ̀ṣì àwọn èèyàn dé ọkọ ìyàwó fẹ́ bímọ torí pé dókítà ló gba ẹ̀bí fún tó jẹ́ ọkùnrin ó dẹ̀ délé ọkọ fáìlì divorce ó lóun ò fẹ́ mọ́ wọ́n ní kí ló dé ó ní torí pé ọkùnrin ló gbẹ̀bí fún good evening good afternoon good morning mo kí yín asọ́fíjọ́ kẹ́kọ̀ọ́ fẹ́ Islamite Nàìjíríà ẹ kéyìn sókè ẹ̀ ń sunkún ẹni Nàìjíríà is a big place ṣọ́tọ̀ yín ṣé ojú yín tó ti ń kílẹ̀ lójú yín tójú yín ti ń jà báyìí ṣé báyìí bá ti máa lò lọ lélẹ̀ is this how we will continue ní ilẹ̀ Yorùbá tá bá fẹ́ ṣe anything it's a disgrace nǹkan ọ̀tìjú gbáà nǹkan ọ̀tìjú tí ò ṣe máa sọ ni àwọn oníṣẹ̀ṣe okay àwọn ogun lẹ fẹ́ dálẹ̀ mo fọlọ́ ọ̀bà búra fún yín CP Kwara State àtẹ̀yìn àtàwọn tó wà lẹ́yìn yín tẹ́jọ́ announce wípé àwọn oníṣẹ̀ṣe ẹni kò sí security kò sí enough security fún wọn láti ṣe ìṣẹ̀ṣe kí wọ́n lọ wá other states. Can you imagine CP Commissioner of Police you are the first female Commissioner of Police in Kwara State o can you imagine what ẹ sọ síta ṣé àwọn ọmọ tẹ́ bí tó lọ kàwé nílùú òyìnbó ṣé wọ́n lè gbọ́ pé ẹ sọ wé eléyìí síta as CP of Nigeria àbí of Kwara State ṣé àwọn ọmọ yín lè gbọ́ kọ́ máa kú question yín àwọn ọmọ yín tó wà l'Amẹ́ríkà ṣé ìsìlú ìsìlámù l'Amẹ́ríkà yẹn and CP irọ́ lẹ̀ ń pa CP ẹ má gbé ọ lọ sí kóòtù ni o CP of Kwara State irọ́ lẹ̀ ń pa wípé kò sí security fún àwọn tó fẹ́ ṣe ìṣẹ̀ṣẹ̀dè ní August 20 láti ṣe ìṣẹ̀ṣẹ̀dè ní Kwara State you said there's no enough security for them okay CP I want to ask you one question if there's not enough security bóyá ẹ̀yin lẹ ń parọ́ ni bóyá Bọ́lá Ahmed Tinubu ló ń parọ́ ni a fẹ́ mọ̀
President Bola Ahmed Tinubu, the president of Nigeria, is a liar. President Bola Ahmed Tinubu of Nigeria, you are a liar. If CP can say there's not enough security, that is safeguard our minority to over show do sheshe. Then the military security to be Niger Republic, not of Ijagun. Is it that President Tinubu is biased or President Tinubu is a liar? Mention is either President Tinubu is biased or is a liar. CP no can say enough security. That is safeguard our over sheshe. Why the security? Why are they looking for security? That is safeguard over Shodun. I say to know away, and no it. I say to know away, and no Mashalashi, I say to the country. Near Osun State, near Lagos State, you know our level. I say Odun Deya, and Payano, near our level. I need the security because I believe I want lost one. You want attack when you take Pengoleya. Even come Pengoleya. What I believe no go ni wa ba mi. Only sure go ni wa ba mi. Ta ba ha Pengoleya, ha ni dele àwọn Ọlọ́ṣun. Ha Pengoleya fún Oníṣàngó. Ológun Agbẹ̀ngọléya wọ́n á jẹ. A máa sọ fún wa peacefully. I need the security kankan láti safeguard wa. Because we believe they will not attack us. I say Christmas. I pa adìyẹ, I pa ògúnfe, ẹlòmíì pa màálù fi ṣe Christmas. I dey pa with safety mind. If anybody don't want to attack him. Now, CP, tell us, I want to attack our oníṣẹ̀ṣe. Because before you can ask for security for our oníṣẹ̀ṣe, definitely attack you. And there's no security, there's not enough security. That is safeguard one. We are not one Nigeria. There's no equity in Nigeria. So we are not one. Can share your con. Can share your con. In Nigeria, we are not one. Please stop saying one Nigeria. God bless you. First, I will comment here. CP, please come and tell us so. Ma fún yan méjì láyè láti pè wọlé because kò ní sí àyè púpọ̀ fún mi láti ṣe kíní. Èèyàn méjì tó bá fẹ́ pè wọlé, wọ́n máa lè pè wọlé. Kò sí ìdáàbòbò ọ̀tẹ̀ lẹ fi ṣe. CP ìkà lẹ fi ṣe. Bẹ́ẹ̀ kọ́, Yorùbá ló ní Ìlọrin. Yorùbá ló ní Ìlọrin. Whatever tó bá wù yín kẹ́ ẹ ṣe, ilẹ̀ Yorùbá ó ní ilẹ̀ Ìlọrin. Ohun yẹn ni kọ́ wá gbé mi. Ẹ mọ̀ pé máa ní kọ́ lọ gbé yàn ni. Wọ́n ti sú ẹ, àbàtàn owó òfin gbé ẹ ni. Ẹ wá fi owó òfin gbé mi. Kẹ́ ẹ ṣàlàyé fún mi, ìdí tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣe tí wọ́n ní Ìlọrin. Bóyá ká ní tó bá ti dàsìkò ọdún Iléyá. Àbí nǹkan tẹ́yìn bá rí sí o. Bóyá tó bá ti dàsìkò ọdún Iléyá. Bá flag yẹ, kíyàn márùn-ún máa wò after the show. Táwọn tó wò bá ṣí àìlòmí àtúnrí. Tó bá ti di ogun lẹ́fẹ́ dá sílẹ̀. Tá bá rí ẹni tó ní problem. Anybody tó bá ti ní problem, tó bá ti wá bá aláwo, ẹ bèrè lọ́wọ́ pé ṣé ọmọ aláwo ni ẹ́? Tó bá ti pé àwọn òkú ṣọmọ aláwo, ẹ má help wọn. Yes. A ti ní ìyàwó àfà tó ní ìṣòro tó jẹ́ pé aláwo ló help ẹ̀. Bàbá aláwo tó ní ìṣòro tó jẹ́ pé ọ̀tún ni wọ́n fún ìyàwó ẹ̀. A ti rí Kìrìsìtẹ́nì tó ní ìṣòro tí àfà assist ẹ̀. Bá débi pé gìrì máa gbé ọmọ ní àdúgbò. Bá débi pé ilẹ̀ tútù máa gbé ọmọ ní àdúgbò. Bàbá aláwo tó wà lára láti rescue ẹ̀
kò ní lè rescue ẹ̀ tó pé ọmọ yẹn ń jẹ́ Súlè. Ibi tẹ́ ń bá ọ̀rọ̀ lọ yìí, ọmọ mi àkó sí kọ́tà tó bá ti rí kọ́ọ̀sì lọ́rùn ẹ̀, babaláwo ò ní lè fọwọ́ kan láti gbé jáde. Kò sá ní òun ò fẹ́ wàhálà o. Kí ló dé ń sọ gbogbo nǹkan di jàgídíjàgan? Kí ló dé ń sọ gbogbo nǹkan di wàhálà? Ẹ sọ gbogbo nǹkan di fìtínà. Ibi tẹ́ ń bá lọ yìí, ẹlòmíì á máa rọbí lọ́wọ́ tó fẹ́ bí ọmọ. Babaláwo tó ní nǹkan ọ̀rọ̀ bí ńlé tó lè fi bímọ safely. Àwa ti rí ẹ tó fẹ́ bímọ tó máa ṣe operation fún. Ọlọ́ba akẹ́kọ̀ọ́ bàbá lúkú náà fún bàbá yẹn. Ọlọ́mọ yẹn tó máa ṣe operation fún. Tí ó tó máa bí ọmọ yẹn, òru ló bọ́ sí. Ọlá pé wọn ò tètè rí mọ́tò. Déètì tí wọ́n fi lọ hospital ò tí ì pè. Ọmọ yẹn fẹ́ fi wáyé, wọn ò tètè rí mọ́tò. Bàbá lúkú ló gba ẹ̀bí ọmọ yẹn. Wọ́n ní tó sọ ní pé ọmọ yẹn ṣe wá kéré báyìí. Tó pọ̀ ọmọ yẹn tóbi. Ó yẹ sọ fún hospital pé máa ṣe operation fún ni. Bàbá alágbọ̀n wò pé ọmọ yẹn ṣe wá kéré báyìí. Ó fọwọ́ sí nǹkan. Ó dẹ̀ gbẹ̀bí ọmọ yẹn live and direct. Wọ́n bí ọmọ yẹn ní kékeré. After some minutes, ó ṣe wá tóbi wá. Babaláwo tó ṣe yẹn, bàbá ẹlẹ́bí tó ṣe yẹn, ṣé bàbá yẹn ṣe rere ló ṣe àbíkà? Bàbá ẹlẹ́bí tó gba ẹ̀bí ọmọ tó lọ tóbi jù lọ hospital, ṣé rere ló ṣe àbíkà? Ẹni tó lẹ́gbọ̀n àdá àjìná, tí wọ́n wa ewé, tí wọ́n wa egbò tó ní lọ fífọ́. Tó dẹ̀ fi fọ ojú egbò yẹn, tégbò yẹn dẹ̀ gbẹ, ṣé babaláwo yẹn ṣé rere ló ṣe àbíkà? Ẹni tó ní orí fífọ́ túlù, tí wọ́n fún ní ọṣẹ dúdú pé gba ọṣẹ lọ fi fọ orí, kò ní fọ ẹ mọ́, torí ìyẹn ò dẹ̀ fọ mọ́, ṣé rere ló ṣe àbíkà? Ẹ wá ní àwọn oníṣẹ̀ṣe síbi, wọn ò lè ṣe ìṣẹ̀ṣe ní Kwara State, kán lọ wá state mi, títí tí security máa fi wà. Kí ló fa insecurity fún wọn in the first place? Àwọn ọmọ ló plan láti attack wọn in the first place. Why do they need security to practice their religion? When others can practice their religion, ẹ̀yin governors ilẹ̀ Yorùbá, ẹ̀rí kójọ nìyí. Ó kọ́ ló wà nídìí gbogbo yín. Tó tá bá fi àgbò fẹ́gún, ó yẹ ká sọ okùn ẹ̀ lẹ́nu. Nígbà tá fún àwọn oníṣẹ̀ṣe ní ààyè láti máa ẹ káńsù ọ̀lùdé tẹ fún àwọn oníṣẹ̀ṣe. Yorùbá governors, ẹ káńsù ọ̀lùdé tẹ fún àwọn oníṣẹ̀ṣe, ẹ má fún ọlọ́lùdé mọ́, ẹ mú ọlùdé yín dání. Ẹ jẹ́ àmọ̀ pé ìlú tá a wà kò sí ìṣẹ̀ṣe ń bẹ. Ìlú Mùsùlùmí àti ìlú Kírísítẹ́nì nìkan ní Nàìjíríà. Kò sí constitutional right ní Nàìjíríà fún àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí àwọn tó yẹ pé ọmọ indíjì ilẹ̀ Yorùbá. Ẹ̀sìn kan làwọn bàbá wa ń ṣe kí wọ́n tó bá ta Islam àti Christianity fún wa. Kí ló dáwà lè practice ẹ̀sìn tiwa? Bàbá Tinubu, Professor Wọlé Ṣóyínká, please stop deceiving yourself o. Ẹ bá mi ṣe ètò ìlú kan wa, Bàbá Wọlé Ṣóyínká àti President Tinubu. Ẹ yé deceive ara yín. Àwọn program tẹ́ gbé kalẹ̀ wípé àwọn tí wọ́n sọnù sí Amẹ́ríkà, China, Brazil, ìpè kan lọ kó wọn wálé. Ẹ ní àwọn tó ti sọnù lásìkò kó ẹrú, ẹ fẹ́ kó wọn wálé. Ẹ jọ̀ọ́, ẹ bọ́lẹ̀ ń bẹ̀. President Tinubu, ẹ calm down. Professor Wọlé Ṣóyínká, àwọn tẹ́ ẹ bá kó ní Amẹ́ríkà, London, Brazil, ẹ máa kó wọn lọ sí ìlú mi ni o. Ẹ má kó wá sí Nàìjíríà o. Ọ̀rẹ́ tí wọ́n á pa wọ́n Nàìjíríà. If you are seeing this show, please share it. The Africans in America, in London, in Europe, in Brazil, they share it to save their life. That Nigeria is not for them. Oh. If any Brazilian claim he or she is from Africa, wọ́n máa worry sùn ẹ̀. Ó jẹ́ pé Nàìjíríà ló ti wá. Tó bá fi lè wá Nàìjíríà, tó bá wá ṣe ìṣẹ̀ṣe, orí ẹ̀ ilẹ̀ ló ti máa bá. Wọ́n máa sún máa hàn. Bó ṣe máa ṣe ni. Ikú ti agbíkú Deborah lọ. Share this. Let them know Nigeria is not safe for anybody to live.
tó bá yá ọmọ Yorùbá tó bá yá wọ́n á sọ fún yín pé ìwọ tó bá kọlà wọ́n máa bẹ́ ẹ lórí tí eléyìí bá fi lè lọ tó lọ gbé wọ́n á sọ pé ìwọ tó kọlà wọ́n máa lọ bẹ́ orí ẹ̀ ni nítorí pé ìlà tó kọ yẹn ẹbọ ló ṣe ìwọ tó bá fi lẹ̀kẹ̀ sọ́wọ́ orí bíbẹ́ ni nítorí pé ìlẹ̀kẹ̀ ọwọ́ ẹ̀ yẹn ẹbọ ni ó fi lẹ̀kẹ̀ sọ́rùn kódà tẹ́ bá padà wọ àǹkárá ní Nàìjíríà ìwọ ọkùnrin ní Nàìjíríà tó bá yá ìwọ tó bá wọ jíǹsì máa bẹ́ okú ẹ̀ dànù ni because bàbá ìgá ló yẹ kó máa wọ̀ àbí kó wọ dàńdógó àbí kó wọ jàlábíà kó wá dé fìlà àbúrò ṣàgárí type kó dé sí ibi tí Nàìjíríà ń lọ ibi tí Nàìjíríà ń lọ tó bá yá apá yín ò ní ká tẹ́fẹ́ dá sílẹ̀ apá yín ò ní ká nǹkan tẹ́fẹ́ dá sílẹ̀ kí ló ní I don't just get it tẹ́ bá dókun sílẹ̀ apá yín ò ní ká torí ibi tó lọ àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ní ìlú tó mọ̀ pé ìlú ìṣẹ̀ṣe ni tó bá yá àwọn náà ní kó má pè irun nílùú àwọn mọ́ no church ẹ gbọ́dọ̀ kọ́ church sílùú wa ẹ bá fẹ́ ṣe church ẹ lọ sílùú yín ní ilẹ̀ Yorùbá fa ilẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá láti discriminate báyìí ilẹ̀ Yorùbá láti ní káwọn kan lọ sí ìlú mi CP Commissioner of Police I am ashamed of the words coming out from your mouth. I wish your children, Madam kí lórúkọ yín ẹ̀wọ̀ Olúwa, mo wish pé àwọn ọmọ yín tí wọ́n study ní abroad, wọ́n á gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ as the Commissioner of Police. Wọ́n wá bí yín pé ṣé ẹ wà London duress. There is not enough security for oníṣẹ̀ṣe to practice their festival, to ṣe ọdún tiwọn ní Kwara State. And when we get the security that we call jagun, our security, Baba Tinubu, mi fẹ́ bá yín sọ̀rọ̀ púpọ̀, federal ló yẹ ká bá sọ̀rọ̀. Baba Tinubu, mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Baba Tinubu, ẹ ṣàlàyé fún mi. Tí ó bá sí àwọn security, tí ẹ bá lè provide security fún àwọn tó fẹ́ ṣe ìṣẹ̀ṣẹ̀jẹ ní Kwara State. A sì pé alábòsí ni a sì pé tó pẹ́ ń jẹ́ Ahmed lẹ́sẹ̀ fi ẹjọ́ ṣègbè torí ẹ̀ ní sọ pé ẹ̀ gbọ́ sí ti Kwara State sọ a sì ní pé orúkọ yín jẹ́ Ahmed ní ẹ̀ ṣe pàtí muslim ticket ti wáyé ní ìmọ̀ pápá kò wá ṣe yín àwọn kan àwọn ẹ̀yin Christian Association of Nigeria can ever keep quiet ní city yín náà ń bọ̀ níbi tí Nàìjíríà ń lọ wọn ò bí yín dá ẹ ní ṣe Christmas mọ́ Nàìjíríà ẹ lọ́kọ́ kalẹ̀ wọn ò bí yín re the Christians wọn fún yín ní 2, 3, 4 years ẹ ní ṣe Christmas mọ́ ní Nàìjíríà tẹ́ wọ́n máa ṣe New Year ẹ máa bọ́ sínú yàrá yín máa ṣe ni ibi tí Nàìjíríà ń lọ ojú gbogbo yín á já ẹ̀rí pọ́kàn yóò lè padà balẹ̀ ní Nàìjíríà yẹn ọkàn yóò lè balẹ̀ ìlú tí yẹn bá ti ń ṣe àbòsí ọkàn wọn ò kí ń balẹ̀ ń bẹ̀ hákàn àwọn net orí íńtánẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ agbádùn mọ́ tẹ bá sọ̀rọ̀ bá pa ẹ́ ni màá fi ẹgbàá ládá níwájú Ọlọ́run bá pa ẹ́ ni ìyá mi bólúwa ti fẹ́ ṣe mo dúpẹ́. Somebody said you are wasting your time. Ilorin won't allow Ìṣẹ̀ṣe. Ambali Asis. How do you mean? How do you mean I am wasting my time? Ilorin won't allow Ìṣẹ̀ṣe. Ambali Asis, I don't get you. If you said Ilorin won't accept Ìṣẹ̀ṣe and you support that, say I am wasting my time, then Ọ̀ṣun should not allow Islam. Yes. If you are saying I am wasting my time, for Ilorin will not allow Ìṣẹ̀ṣe, then Ọ̀ṣun State, ìlú ẹbọ ní Ọ̀ṣun. Ọ̀ṣun should not allow any mọ́ṣáláṣí. What if táwa náà tún máa sọ bẹ́ẹ̀? What if táwa ará Ìsàlẹ̀ Èkó lágbólé eléégún, agbolé onígbùnú?
ìsàlẹ̀ kó ìlú ẹbọ ni. Lagos Island Ìdúmọ̀tà ń kó ìlú ẹbọ ni. Ibẹ̀ ni wọ́n ti ń gbé ẹ̀yọ̀. Ibẹ̀ ni wọ́n ti ń gbé ìgúnnukọ́. Lagos State as general 75% Lagos State ìlú ẹbọ ni. Ìlú wo ló wá prosper tó Lagos State? Nílẹ̀ Yorùbá. If you say that, okay, let all those people come out in Lagos State, not to pay. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin Mùsùlùmí, ó yẹ kó nílùú wa. Ẹ̀yin Kristẹni, ó yẹ kó nílùú wa. Amba yẹ máa sọ̀rọ̀ pé ẹ máa ronú nǹkan tó máa sọ. How do you mean? I was born by a Muslim and a Christian. I was born by a Muslim and a Christian. Tí o bàbá tẹ̀gbọ́n bá ní tolerance as a Muslim, kò ní fẹ́ ìyá mi tó jẹ́ Christian. Wọn ò ní jọ gbé lọ́jọ́ ogbó wọn. Oníkàlùkù dẹ̀ ń ṣẹ̀sìn tiẹ̀. Ikú òun dín kan lọ́wọ́. You are making me tired of this religion. Making many people tired of this religion. People are tired, man. People are complaining. They keep on complaining. Now you say you are just wasting your time. Islam belonging with won't allow it. And tell me, Ambali Hafiz, I am now upset with you. Ambali Hafiz, please tell me. Ní ọjọ́ bá lọ́rin, wọ́n ta orí ilé kulẹ̀jà o. Nàìjíríà pẹ̀lú àbòsí o, àbòsí. Ambali Hafiz, my love. I wish you could call him. Let me ask you. Ambali Hafiz, please call him on +1718 5020 If you can call him, please call him. I want to ask you, Mr. Ambali. We don't ask them not to do their festival. Would not be allowed in any part of the Ilorin Emirate. Ilorin is not an emirate. Where Ambali, only the Fulani here. Ambali, okay, Ambali. I will not say you are Fulani for now. Ambali, you said you did not say they should not do their Isheshe, but you won't allow it in Ilorin. Okay, I want when you want to Ambali, please, I just want you to call in and argue this with me. They can read somewhere else. Ambali, oti answer question me. Àwọn alájà ìyàwó àfún àti wọ́n ta orí ilé kulẹ̀jà ní ọjọ́ ọba àwọn wo ni wọ́n tà fún. Even in Lagos State, àwọn ìjábí tí wọ́n kéwì ọmọ alájà ló pọ̀ jù nínú wọn. Ambali, jọdá mi ló ń question tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Orí ilé kulẹ̀jà tí wọ́n tà ní Ìlọrin, àwọn òwò ni wọ́n rà lọ́wọ́ wọn. Ambali, please answer me for goodness sake. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Àwọn igbá, ìkòkò, ilé ìtìró, ilé ìṣáná, ẹ̀rọ ọlámọ, ewé igbá, ewé àwo, egbò ilé, egbò tọ̀hún, àwọn wo ni wọ́n rà ní Ìlọrin? Why are you deceiving yourself? Kúkú àṣà ìyá mi kan, aláwọ̀ tó yẹ pé kúkúrú lọ́sàn-án ni wọ́n, gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wọ́n lóru. Kúkúrú ni yín lọ́sàn-án, gbọ̀rọ̀ ni yín lóru. Ohun tí Fúlàní máa fi ṣẹ́gun ilẹ̀ Yorùbá nìyẹn. Tábà ní ká jagun nísìn. Fúlàní ní tírà tí wọ́n mọ̀ nínú Àlùkùránì. Fúlàní ń di tírà. Fúlàní tí wọ́n ní oògùn. Fúlàní wọ́n ní oògùn. Fúlàní ní burúkú oògùn. Tó jẹ́ oògùn ilẹ̀ bàbá tiwọn. Fúlàní mọ ewé. Fúlàní mọ egbò. Fúlàní mọ kámú kan mọ́kàn kó dodidi kí wọ́n papọ̀. Fúlàní lè pe ọta, á fi ewé pe ọta àgbọn jáde lára. Wọ́n ẹ̀ tẹ́ ń tàn wá. Wọ́n ẹ̀ tẹ́ ń parọ́ fún wa. Ambali, mo ní the answer to question yẹn. Àwọn orí ńlá kọ̀ọ̀kan, orí ńlá ń gbà. Àwọn igbá tí wọ́n tà ní ọjọ́ ọba, ta ló ń rà lọ́wọ́ wọn? Yorùbá wuyì ló rà. Ambali máa ti sá lọ. Ambali, tó o ti sá lọ ni.
dá mi lóhùn. Àwọn ewé àtegbò tí àwọn màámi ń tà ní ọjọ́ ọba, àwọn òwò ló rà lọ́wọ́ wọn. Kí ló dé tẹ̀ ń ṣàbòsí? Kí ló dé tẹ̀ ń parọ́? Before you will say, CP, before you will say they should not practice ọdún ìṣẹ̀ṣe, ẹ lọ wọ ọjọ́ ọba. Ẹni kan yóò tẹ ewé àtegbò ń bẹ̀. Àwọn onírọ́. Irọ́ ni mo hate jù láyé mi. Mi ò fẹ́ àbòsí. Tó máa jẹ́ ọ̀ṣàká jẹ́ ọ̀ṣàká. Tó máa jẹ́ òṣòkò jẹ́ òṣòkò. Ẹyẹ jẹ́ ọ̀ṣàká ṣoko. Ìjọ wo tí wọ́n lọ sí odòye mẹ́ja, àwọn ọlọ́sùn kan láwọn fẹ́ lọ ṣe. Àwọn ọkọ̀ tó pàtà, wọ́n lọ́mọ Ìlọrin làwọn, wọ́n lu ṣẹ́rẹ́. Wọ́n lu ṣẹ́rẹ́. Àǹbàlì ti já pa. Àǹbàlì ṣe Fúlàní ni. Wàhálà Àǹbàlì ṣe Fúlàní ni. Ṣé ìwọ̀n tí wọ́n ṣe fún yín? Wọ́n try láti gbá tẹ́ máa fi protect ara yín ni. Ọmọ Yorùbá jí má sùn. Àwọn people yìí try láti gbá tẹ́ máa fi protect ara yín nígbà tí ogun bá wọlé ni. Kò sí nǹkan méjì. Nǹkan tẹ́ máa fi protect ara yín, wọ́n fẹ́ gbà kú lọ́wọ́ yín ni. Wọ́n bá wá pa yín wá nínà ní láì wáyé náà nílé ìrọ̀ ìjìrú. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ Ọlọ́run máa fi padà sí. Now, Àǹbàlì ò lè answer wa o. Àǹbàlì àfíìsì. Olórí ẹ̀ ti bú. Àwọn èèyàn ti dẹ̀ bú Àǹbàlì àfíìsì pa. Àǹbàlì dá wa lóhùn. Màmí, they are hypocrites. Hypocrites ni alábòsí ni. Let me see one afar. Láti answer mi pé àwọn tí wọ́n ń ta orí lákọ̀ọ́kọ́. Orí náà ń ta wọ́n ni. Àṣà ọba Solomoni ó ní máa ń dira o, ikú pa ẹ́. Àwọn tí wọ́n ń ta orí lákọ̀ọ́kọ́ lọ́rin, àwọn òwò ni wọ́n rà lọ́wọ́ wọn. Ó mà ṣe ọmọ tán lára ọmọ tó ń jẹ eru. Tó bá ní ọmọ tán lára ọmọ tó ń jẹ eru, wàhálà ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin kò sí ẹlòmíì tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Tó bá ní ọmọ tán lára ọmọ tó ń jẹ eru o. Ẹ máa náwó sókè ilẹ̀ Yorùbá. Wípé ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó sọ yín dà. If anybody can say what CP said is right, ask that CP. Kwara State Commissioner of Police, ẹ wá sọ fún wa. Àwọn orí aláǹgbá, àwọn kòkò àṣìṣẹ̀ǹbáyé, àwọn fìtílà olójú mẹ́rìndínlógún táwọn ìyá mi ń lò tí wọ́n ń tà ní ọjọ́ bá lọrin, àwọn wo ló rà lọ́wọ́ wọn? Ẹ lè dáhùn. Mo kì í. Yorùbá ni wá, ewé àtegbò ni wọ́n fi tọ́ wa. Kò tí ò wá yé mi ni pé bóyá àwọn èèyàn náà bóyá àwọn nọ́mbà nínú Constitution of Nigeria ibo ló wà lẹ́nu kò lè ṣẹ̀ṣẹ̀ níbi kan. The same way táwọn sọ pé Fúlàní kinní kan táwọn Fúlàní tó ń jẹ́ Adétúnjí, Fúlàní nísìnyí ló ń jẹ́ Adétúnjí. Yorùbá nǹkan ṣe yín. Ẹ máa mú kọ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ gbọ́ Adétúnjí, Ismail Adétúnjí, Olúwakẹ́mi, Adémọ́lá kinní kan. Ọmọ Fúlàní ló ń jẹ́ Adé nílẹ̀ Yorùbá nísìnyí o. Àwa ń jẹ́ àgùdù lèmi náà ń jẹ́. Èmi ti kọ àgùdù kalẹ̀ náà. I am not here to say anything about Islam or whatever. I am here to talk about women's rights. Woman constitutional rights. Kí ni ẹ̀tọ́ ọmọ ènìyàn? Ní anywhere tó wù kí èèyàn lè máa gbé. Kí ni ẹ̀tọ́ ẹ̀? Kí ni right wa? Ọlámilékan, Ọládélé, Ọláìgbá, Ọláàwo, àwọn Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì sí. When you talk, they come and say, kíní kan, lè lé Fúlàní anywhere, anybody dey is anywhere, anybody ṣe kíní kan, they are Fulanis. Gradually, wọ́n máa ń jẹ́ orúkọ wa. Ẹ tẹ́ wà lórí YouTube, bá mi tẹ thumb up, lórí Facebook, bá tọ́lọ́pàá like button, ẹ bá wa share ètò yìí. Pé kí ló dé táwọn Fúlàní jẹ́ Ọlámilékan.
Ọlámilékan, Abdulhakeem, Ọláyẹmí. Fúlàní wá ń gba wọ́n ti gba ẹ̀sìn lọ́wọ́ yín o, ẹ lè já ewé àtẹ̀kò mọ́ o. No, the Fulanis are wise. Wọ́n gbọ́n. Wọ́n gbọ́dọ̀ tí wọ́n ṣe fún yín ni pé àwọn ọmọ yín obìnrin wọ́n máa fẹ́ wọn. Àwọn tẹ́ḿbẹ́rì, àwọn gàgbàrí wọ́n máa fẹ́ àwọn ọmọ yín obìnrin. Ọmọ yín obìnrin á ṣe abiyamọ fún wọn bámú. Tógun bá dé, Ọlọ́run má jẹ́ ká rí ogun o. We never pray for war. But tí Ọlọ́run má jẹ́ ká rí, tí anything bá ṣẹlẹ̀, you think àbúrò ẹ̀ obìnrin tó bí ọmọ 15 fún gàmbàrí, àwa aláwọ̀ ẹ̀ láti kọjú ọkọ ẹ̀, kó pa bàbá àwọn ọmọ ẹ̀, ọgbọ́n ni wọ́n ń lò fún yín. O ò lè pa bàbá àwọn ọmọ ẹ̀ torí kò ní gbà. Àwọn ọmọ ẹ̀dẹ̀kẹ̀rẹ̀, ọmọ tí Yorùbá bí nìkan ni ò kí ń gbọ́ Yorùbá. Ọmọ Igbo ní any country, they can speak Igbo language. Ọmọ Yorùbá, ifun ní ilẹ̀ Yorùbá, hello Junior, yeah, come and say hello to auntie. Tó bá ní káàárọ̀, a máa wẹ́ bí ṣùkú ní. Ọmọ yín kí ló dé gbogbo tá à ń sọ ni? Wọ́n ní ẹ̀wọ̀n gbọ́ Yorùbá. Mọ school tí wọ́n ń lọ, ìwọ nìkan wà kọ́kọ́ kàwé nínú àwọn family tí ò fi èdè Yorùbá tọ́ ọmọ tiẹ̀. Wọ́n wá ń gba èdè yín, wọ́n ń gba àṣà yín, wọ́n ń gba ìṣe yín. Yes, anybody can marry from anywhere. Olúwo lọ fẹ́ ọmọ ní ilẹ̀ Fúlàní nísìn. Oh, well and good. But I am telling you categorically, 5 years to this time, ọmọ Olúwo might not be able to speak Yorùbá. Ọmọ Olúwo lè má lè sọ Yorùbá lẹ́nu. Ṣùgbọ́n wọn ò bí dá á gbọ́ Fúlàní. Because ìyá ẹ̀ máa sọ èdè yẹn sí. Ó máa lè sọ èdè yẹn. Ó lè má lè sọ Yorùbá o, kó jẹ́ pé second language ẹ̀ English ló máa jẹ́. Because Olúwo English ló máa sọ sí ọmọ ẹ̀. Ẹ fẹ́ dá ogun sílẹ̀ ni o. Ẹ fẹ́ dá ogun sílẹ̀. Ẹ fẹ́ dá hatred kalẹ̀ ní ilẹ̀ Yorùbá, láàrin Yorùbá sí Yorùbá. Society bá ṣẹlẹ̀, Yorùbá ò ní lè safeguard Yorùbá. Tí Ìlọrin àti Ọ̀ṣun bá ti ń jà sí, Ògùn àti Ọ̀yọ́ ti ń jà nítorí ẹ̀sìn. Why did you want to cause war in Yorùbá land? All we want is peace and nothing but peace. Ṣùgbọ́n ogun ló ń ṣe yín. Ẹ̀dẹ̀ tí láwọn ṣòṣò yín. Ẹ̀rọ ọmọ Gàmbàrí tó ń sọ̀rọ̀ nísìn. Lẹ́ni we don't say that they should not do ìṣẹ̀ṣe, they should go to another place. The same thing tí CP sọ. Àwọn abéèrè lọ́wọ́ ẹ̀ nísìn. Aláì. Ó lẹ́tì kẹ́ o. Àṣìṣì ti sá lọ o. Anybody tó bá ti sọ fún yín pé kó má ṣe ìṣẹ̀ṣe ní Ìlọrin àbí ní Kwara State gẹ́gẹ́ bí CP ṣe sọ, ẹbí onítàn pé àwọn tí wọ́n ń ta orí lẹ́kùlẹ́ja ní ọjà ọba, àwọn wo ni wọ́n ń tà, àwọn wo ni wọ́n rà ní ọwọ́ wọn. Ẹ̀yin alábòsí, tó bá ní kó lọ pè alábòsí, alábòmọ́ra wa, hypocrite tó ga jù láyé, tó bá ní kó lọ pè wá. President Bola Ahmed Tinubu, you are number 1. You are number 1. CP Kwara State, you are number 2. Àwọn online X-Men, yes, àwọn online Boko, you are number 3. Bàbá Tinubu, lè sọ pé gbọ́ sí láti ṣe tí wọ́n ti ń jà ní íńtánẹ́ẹ̀tì. Tí àwọn Mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe ti ń fa wàhálà, àṣọdún ìṣẹ̀ṣe, àníṣọdún ìṣẹ̀ṣe. Ẹ̀yin gómìnà sílẹ̀ Yorùbá, lè sọ pé gbọ́ sí. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, lè sọ pé gbọ́ sí. But mi ní blame ọba yẹn, ẹ̀yin ọba o, because 90% yín ló lọ mọ́ṣáláṣí nísìn. 90% yín ló lọ ṣọ́ọ̀ṣì nísìn. Àmọ́ o, mo mọ̀ pé sàká náà ní gbogbo ẹ̀. Ọlọ́run. Sàká ní gbogbo ẹ̀. Orí àpèrè yẹn kẹ tó débẹ̀, àwọn tẹ́ ẹ ti tọ́ láṣẹ máa pọ̀ ni. Àwọn tẹ́ ẹ ti gbé mu ṣe máa pọ̀ ni. Ẹ̀dẹ̀ sì tún ń pè mu.
ẹ sì tún tọ́lá àwọn ṣoṣo lẹ̀ ń tàn. Ohun tí ẹlòmíì tó ń yá sí ní ojúmọ́ kó tó bàtà nínú yàrá ó lé ní 200 tó bá wá bọ̀tà ní ẹ̀yìn èèyàn. Iná dídé ìdá lára ní ìsìlámù o, ìsìlámù nìkan lọ́nà, ó ṣe ìsìlámù ó máa wọ náà ni. Jésù lọ́nà títà àti ìyè, kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ Olódùmarè. Okay, my number, Ambali, my number is +17. So call it 185020 Oh my, I'm gonna put some Facebook now. WhatsApp Nikon, Ambali. Ambali. Ẹ jẹ́ àgbọ̀wọ̀ lẹ́nu Ambali kó enlighten wa. Ó ga o. Aláìsí wa ti bá wa. Ambali, mo ti paste ẹ̀. Àbọ̀ mo ti kọ́ síbẹ̀. Okay. Ambali, mo ti ń kọ́ o. Àbọ̀ ti kọ́ síbẹ̀, please, we need your call. Let's hear from Ambali or any other person who have put one. Ambali, I have sent it to you, please. Ambali, you will be right back, Abby. Okay. We just want, it's better you call in for everybody to hear your opinion. You cannot call me behind the scene. You cannot call me behind the scene. Call in, let everybody hear your opinion. It didn't want to share it. It's on WhatsApp. Call me on WhatsApp call. Let's know ìdí tí wọ́n gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣẹ̀ dé ní ìlú Ìlọrin. Okay. Ambali ò tí rí àyè láti pè wọlé. Mi ò fẹ́ pẹ́ lórí ètò yìí rárá. I think the CP Kwara State ẹ fẹ́ dá ogun sílẹ̀. Let me share rí o. CP Kwara State bí mo ṣe rí o. Ẹ fẹ́ dá ogun sílẹ̀ ní ojú CP wọn ní CP Kwara State. CP yẹn lẹ́ ń wò yẹn. CP tó ní kọ́ lọ ṣe ìṣẹ̀ṣẹ̀ ní other state lélẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ is not allowed in Nigeria. Qualification tí wọ́n fi di commissioner of police ní Nigeria gan, I don't know. I don't know the qualification tí wọ́n fi di president ní Nigeria. Mi ò mọ qualification yẹn because bí wọ́n ṣe di governors president Nigeria, mi ò mọ qualification tí wọ́n ń lò. Tó bá yẹ kó máa ní good quality. Ambali, I am waiting for you. I'm going to wait like 10 minutes because mi ò fẹ́ pẹ́ lórí show yìí. I'm going to wait like 10 minutes for you. If you can't call me, you can't call me after the show. If you call me after the show, I won't pick your call. I won't even pick it. Yeah, do that here, Lord. Come on now, let's hear from you. Why do you want to share Ìṣẹ̀ṣẹ̀ in Kwara State and CP sọ pé kò sí security? There is not enough security for them to do Ìṣẹ̀ṣẹ̀ in Kwara State. Why are they looking for security to do Ìṣẹ̀ṣẹ̀? Ní bí ìta bá fẹ́ lọ kírun. Sí a bá fẹ́ lọ kírun ní ọjọ́ Iléyá àbí ọjọ́ ìtúnu àwẹ̀. China, American police tó jọ ọmọ China will be there láti dúró tì wá. American police tó jọ ọmọ China, Hindu, ọmọ Nigeria, wherever you come from,
tó bá ti wọ uniform America wọ́n á dúró tí wà tó máa fi kírun tán ni tí wọ́n máa pàṣẹ ọ̀nà fún àwọn mọ́tò máa kọjá ọjọ́ iléyá ọjọ́ ìtúnu àwẹ̀ tí another country tó bá lè allow nǹkan bẹ́ẹ̀ yẹn tó ní tolerance ẹ̀wà God bless America God Nigeria ló ṣẹ̀sìn pé ẹ̀yin ló ṣiṣẹ́ jù God bless America America wọn ò ní fi igbá kan bọ̀kan nínú. America ò ní fi igbá kan bọ̀kan nínú. America ò ní ṣe àbòsí especially religion. America will say God bless America but tó bá ṣe America will not judge you according to God. Nílùú ẹ̀ṣẹ̀ ní kó bẹ̀yàn kó ṣẹ̀ sí òfin nílùú kó mọ wá bẹ ọlọ́pàá. Please sir, I am sorry sir. It's an offense. Nílùú wa bíbí. It's an offense to beg. Ó ti ṣẹ̀ nìyẹn etí wọ́n máa kọ̀wé fún ẹni. Tó bá pé ẹ̀ṣẹ̀ ó lọ kóòtù ni lọ kóòtù kó lọ rọ ẹjọ́. You don't say I'm sorry. Excuse me sir. I beg sir. It's not allowed here. They don't judge according to ẹ̀sìn. If America can do that, what they prosper. Tí India bá lè ṣe pé ẹ má wá ọmọ wa, àwọn young ọmọ wa. 12, láti 6, 7, 8, 9, 10, 12. Àárọ̀ wọn wà lékè. Ọ̀sán wọn wà ní church. Alẹ́ wọn ló tẹ̀lé gún káàkiri. Ẹ lọ sí China, ọmọ ọdún 6, ó ti ṣe fóònù. Ọmọ ọdún 10. Ó ti operate nínú helicopter. Ọmọ ọdún 12, ọmọ ọdún 15. Ó ti ṣiṣẹ́ lórí nínú plane. Tí plane bá ní 40 kó bá lè ṣe lórí ẹ̀. Ẹ wá ní wọ́n prosper. Alai Nigeria lè get it right. If we still continue like this, Nigeria can never get it right. Nigeria can never get it right. Ambali Afisi, ó ti wà àbòsí, he cannot call him because kò fẹ́ kí gbogbo àwọn èèyàn ní gbangba wálé à kí wọ́n gbọ́ wípé àwọn kan ta orí lẹ́kùlẹ́jà ní Ìlọrin. Kò fẹ́ kí wọ́n mọ̀ pé àwọn kan ta orí lẹ́kùlẹ́jà ní Ìlọrin. Kò dẹ̀ fẹ́ kí àwọn ayé mọ̀ pé àwọn wo ni wọ́n ta orí lẹ́kùlẹ́jà yẹn. Àwọn wo ni wọ́n ta orí lẹ́kùlẹ́jà yẹn fún. Yorùbá àánú yín ṣe mí. Kí ni mo sọ? Yorùbá àánú yín ṣe mí gan. Tèmi ṣe Ọlọ́run ọba tó dá mi. CP ẹ̀yin ẹ máa yọ̀ ẹ máa gbádùn. CP ẹ máa yọ̀ ẹ máa gbádùn nínú Elédùmarè. Orí yín ló bá yín wá. Ó ní everybody tẹ̀ ti gbé. Mo bẹ́ẹ̀ mi nìkan ni mo ń gbé ni. Ó ní Kwara Police CP, Kwara State Police CP, bá ìṣẹ̀ṣe dè. Kwara State Police CP, bá ìṣẹ̀ṣe dè. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá alábòsí. Ẹ̀yin tẹ́ fún àwọn èèyàn ní ọdún fún ìṣẹ̀ṣe dè. Alábòsí lẹ́yìn gómìnà ilẹ̀ Yorùbá. Ọdún tẹ́ fún wọn ẹ gbà padà. Ẹ má fún wọn ní ọdún yẹn mọ́. Ẹ fún àgbòfégún ẹ mọ́kùn ẹ̀ dání. Ẹ fún wọn ní àyè kí wọ́n lọ ṣe ìṣẹ̀ṣe dè. Ṣùgbọ́n wọ́n níbi tí wọ́n gbọ́dọ̀ dé ní ilẹ̀ Yorùbá láti ṣe ìṣẹ̀ṣe dè àti ibi tí wọ́n gbọ́dọ̀ dé dey play. Tẹ́ bá ń gbọ́ dey play ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ tanra yín ni. Àmọ́ last ojú everybody wa máa já. Tó bá yá bí ṣe sọ fún yín tó bá yá ìwọ tó bá kọlà wọ́n máa bẹ́ orí ẹ̀ torí pé olóògùn ló máa ń kọlà. Tó bá dójú ẹ̀ tó bá ṣe ẹ̀fọ́ ní Nàìjíríà wọ́n máa bẹ́ orí ẹ̀ dànù ni torí pé ewé ló ń jẹ. Tó bá dé ojú ẹ̀ wọ́n tó bá rún pákó wọ́n máa sọ orí ẹ̀ kalẹ̀ ni torí pé ewé ló ń jẹ. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ṣèbá àwọn Kírísítẹ́nì sí wọ́n fòdì ọwọ́ wọn wọ́n ń wò wọn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Kírísítẹ́nì máa ń bá fà Jésù máa wọ náà ni Jésù máa ṣe kíní kan ni ó ti kò lọ àwọn Kírísítẹ́nì sí
ó ti dàwọn oníṣẹ̀ṣe ojú everybody àpò and last pẹ́pẹ́ Nàìjíríà ni mo wà báyìí nísìn wọ́n ti ní kọ́ lọ pé mi go and arrest her ẹ ti rí wọn wọ́n ti bọ́ta lórí íńtánẹ́ẹ̀tì ó yá ọlọ́pàá ti mú Yorùbá Wuyì because àwọn ọlọ́pàá tó máa arrest gan àwọn gan religion bigotry ni wọ́n àwọn ọlọ́pàá tó máa arrest gan àwọn gan religion bigotry ni wọ́n orí wọn báyìí wọ́n ti kó ọpọlọ tó nọ́mbà kó bẹ̀ wọ́n ti kó ọpọlọ religions àwọn ọlọ́pàá tẹ̀lé ń wò yẹn ẹ má tọ́ra yín o gbogbo wọn ni wọ́n ní tí wọ́n ń tọ́lá ọlọ́pàá ní ìfúnpá wọ́n ní olóńdè kódà wọn lẹ́yìn àfọ̀ṣẹ gbogbo ọlọ́pàá kan lè ṣẹ́jú mọ́ o ọlọ́pàá mi ọmọ ayé ni ọmọ àmì àgbàlagbà ni pépè tó bá ṣẹ́jú kan ṣẹ́rẹ̀ ẹ̀ ni yet wọ́n máa ní kó wá arrest àwọn tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe á dẹ̀ wá arrest blasphemy Sharia law ń bọ̀ Sharia law ó ń bọ̀ nílẹ̀ Yorùbá yéyéyéyé tó bá ti ń gbé orí yín bàbá ti ń lẹ̀ kó parí ibi làwa máa wà a máa bá yín post yẹn pé àní post ẹ̀yà ẹ̀ parọ́ ni àwa máa bá yín post tó bá ti ń fọ́ yín lóko lórí blasphemy tó bá yá gan ní sinmi tó ṣẹlẹ̀ ní Kánò ní ìjẹrin apàdà ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ìwọ obìnrin tó bá fẹ́ bímọ tó bá bí ẹrẹ tó bá tó bẹ́ẹ̀ jẹ́ kí ọkùnrin gbẹ̀bí fún ẹ tó ṣẹlẹ̀ ńlẹ̀ Haúsá nìyẹn o ẹ tọkùn fẹ́ ọkùnrin gbẹ̀bí fún ìyàwó ẹ ọkùnrin gba ẹ̀bí ó ní because ọkùnrin gbẹ̀bí fún ìyàwó òun ó lóun fẹ́ divorce wàhálà ti wà o ó ń bọ̀ ẹ gba yín gbígbà wàhálà ti wà àfíìsì má pè mí lẹ́yìn kíní o in Nigeria yeah, Mr. Afisi. Yeah, hello. 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 Gbọ́ yín o. Hello. À ń gbọ́ yín o. Ta ló ń sọ̀rọ̀ sà? Àǹfààní àfíìsì ẹ ṣeun o. Kí ló tí wọ́n fi gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣẹ̀ ní Ìlọrin? Ní àkọ́kọ́ náà, Ìlọrin ò sọ pé kí kálukú má ṣe ẹ̀sìn. Ṣé o understand? Ọ̀rọ̀ tó dé wà lẹ́yìn tí ọ̀rọ̀ ìjà bí ọ̀rọ̀ wà lára. But nǹkan tó kàn ṣẹlẹ̀ ní wípé ṣe ní social media ó ti dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ́yìn fún sí ẹlòmí lára. Ibi tí ẹlòmí kò expect nínú ìgbésẹ̀ ó hẹ̀ pẹ̀lú mi, ó lè ṣe àkóbá fún ẹlòmí náà. Ṣé o understand? Ní àkọ́kọ́ náà, tó bá jẹ́ wípé láti lè tí nǹkan tí ó ṣẹlẹ̀ orúkọ ṣẹlẹ̀ lórí social media tí bá máa ṣẹlẹ̀, ó sì ti pẹ̀lẹ́ pé commission of police ó máa sọ nǹkan tó sẹ́yìn. N tá à ń bèrè ní wípé ọ̀rọ̀ social media kọ́. N tá à ń bèrè ní wípé Ambali Afisi. Ẹni sùn jẹ́ nǹkan báyìí. N tá à ń bèrè ní wípé under what constitution ni àwọn oníṣẹ̀ṣe ti gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣe ní Ìlọrin? Kí ló fà á tí wọ́n gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ ní Ìlọrin? Ṣẹ̀ṣẹ̀ dé kí ló tí wọ́n gbọ́dọ̀ ṣe? Ṣé wọ́n sọ pé mo ṣe ìṣẹ̀ṣe lè ní Kwara State? Wọ́n CP ní kò sí ìṣẹ̀ṣẹ̀ dé tẹ́tẹ́lẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n ṣe organize nísìn holiday ìṣẹ̀ṣẹ̀ dé. Okay, à ń gbọ́. Ṣé wọ́n ní wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣẹ̀ wọn ní Kwara State tẹ́lẹ̀? Ìfún wọn ṣe ní
àwọn ìlú kan a lè sọ pé wọ́n ṣe láwọn ìlú kan náà ní tó jẹ́ náà lọ́rẹ̀ bẹ́ẹ̀ ni ṣe bí ó ṣe ń ṣe ọgbà tó ti di ọmọ tó ní social media tó ní pé wọ́n parọ́ mọ́ra wọn wọ́n ṣe bá wọn ṣàwò wọ́n ṣọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó lè mọ̀ wọ́n sì bá wọn ṣe understand so as a àwọn òbí tó ti bẹ́ẹ̀ yẹn tí ó dẹ̀ jọ wípé ó ń gbá àlàáfíà sí pẹ̀lú bí ẹ̀ka tó ṣẹlẹ̀ ẹ̀yìn náà ló dẹ̀ wò ó ṣe yà ọ̀sùn nígbà tí wọ́n àyè ẹni tí wọ́n mọ dáadáa ní ìgbà tí wọ́n jẹ́ ìjà ọ̀sùn yẹn ẹni tí mo mọ dáadáa kí gbogbo ẹ̀ mọ́ wá wò kí ló wá lè fa tó jẹ́ kí ẹni ìṣòro lọ tó ṣe yìí because nígbà tó bá wọn kàn sí. Ambali tí ìdáhùn question tàbí ní kò sí time question tàbí ní wípé under what constitution because ẹni tó ń sọ̀rọ̀ yìí sí I see you as a learned person under what constitution ló ní pé ẹnì kan gbọdọ̀ ṣe ẹ̀sìn níbì kan. Kò sí àbí then why ti CP Kwara State why ti CP Kwara State ṣé CP Kwara State ṣó ju constitution Nàìjíríà lọ ni. Kí ló lè ṣẹlẹ̀ tó bá wáyé ẹni sùúrù kí ló lè ṣẹlẹ̀ tó bá wáyé. Okay, Ambali àwọn Muslim tó wà ní Lagos State kí ló tí wọ́n lọ ń ṣe ọdún Iléyá ní Ìlọrin àwọn Muslim tó wà ní if àwọn oníṣẹ̀ṣe cannot go from anywhere láti lọ ṣe ọdún ní Ìlọrin àwọn Muslim tó wà ní Lagos State kí ló tí wọ́n bá tà lọ ní ọdún tó wà lọ ṣe ọdún ní Ìlọrin àbí ní Ọ̀yọ́ àbí ní Ògùn State àbí wherever. Okay, à ń gbọ́. Nígbà tí wọ́n fà wá lá nígbà tí wọ́n tó ń sọ social media pé orí àwọn sì máa wá sí ọdún yẹn ní àwọn aṣọ tó ṣẹ̀ṣẹ̀ ní lọ́rùn àwọn aṣọ tó ṣẹ̀ṣẹ̀ lọ́rùn. So ìkànnì náà lè ṣe ẹ̀jẹ̀ tí wọ́n bá gbọ́dọ̀ ní ti ẹgbẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo bímọ sí ọ̀wọ́ lákàtà tó ṣẹlẹ̀. Ṣẹ́gun ó sì máa ní ọ̀gbẹ́ Okay, Ambali. Ambali ṣé mo lè béèrè question méjì. Ambali ṣé mo lè béèrè question méjì lọ́wọ́ Denny Suso. Ambali ṣé mo lè béèrè question méjì lọ́wọ́ yìí. Number one, báwo lẹ ṣe máa feel níjọ̀wọ́ àwọn ọlọ́sùn àwọn oníṣẹ́ àwọn olóògùn àbí àwọn ẹlẹ́bọ bẹ ṣe máa ń pè wọ́n àti àwọn máa pẹ́ tó pè yẹn tó pè máa pè padà àwọn ẹlẹ́bọ bẹ ṣe máa ń pè wọ́n àti àwọn mùsùlùmí wọ́n jà níbàdàn jọ̀wọ́ báwo lẹ ṣe máa feel tí CP Ọ̀yọ́ State bá bọ̀ tà wípé Iléyá tẹ́ fẹ́ ṣe yìí o ẹ̀sùn mọ́wájú nítorí pé ìjà wà láàárín àwọn mùsùlùmí àtàwọn eléégún how will you feel? Wípé Iléyá tẹ́ fẹ́ ṣe ẹ̀sùn lẹ́yà rẹ̀ mọ́wájú. Ọ̀yọ́ State. Because now listen ẹ sọ wípé àwọn mùsùlùmí ẹni sùúrù àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe ń jà lórí social media. Àfà. Àwọn olóṣèṣe náà wọ́n ní kó sún ọdún tí wọ́n síwájú ni o tó bá ní kẹ́yìn náà sún Iléyá síwájú how will you feel?
Wọ́n lè sún léyà síwájú àmọ́ wọ́n lè sún ọdún ìṣẹ̀ṣe síwájú. That is bias. Sentimental nìyẹn. Number 1 nìyẹn. Number two. Kí ni iṣẹ́ ọ̀gá àfíìsì ẹni sùúrù àfọ àfíìsì. Okay, ẹ̀yin náà má kírun ní Ọ̀ṣun Òṣogbo. Ẹ bá lọ sí Ìlọrin kẹ́ lọ kírun. Number 2, kí ni iṣẹ́ CP? Kí ni fọ́ọ̀sì wà fún ní ìlú? Kí ni iṣẹ́ ọlọ́pàá? Tí èèyàn méjì bá ń jà fọlọ́pàá láti settle àbí? Ìkọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lè believe pé ó lè fa wàhálà. Kí ló yẹ kí àwọn ọlọ́pàá ṣe? Ẹ̀yin oníṣẹ̀ṣe, pẹ̀lú sáwọn ọ̀gbọ̀gbọ̀, the police should be. Hello? Yes, sir. Ẹ káalẹ́, sir. Very biased people. Very biased. Wọ́n bá wọn sún ọdún wọn síwájú. Wọ́n sún ọdún lẹ́yàmọ̀ síwájú. Ẹ má ṣe pèlè wọn, sir. Ẹ má ṣe pèlè wọn. Ẹ kàn sọ ẹ fún wa ní nísìn tí yín, sir. Mr. Afisi, if you don't answer my 2 questions, I will not pick your call. My 2 questions. Benny, the first question was Onísìn àwọn Islam náà àtàwọn eléégún jà ní Ìbàdàn. How will you feel as a Muslim? Wọ́n ní kí ẹ sún ọdún Iléyá síwájú tó pé ìjà wà lẹ̀. Number one nìyẹn. I just want to pass my 2. Number 2, kí ni iṣẹ́ ọlọ́pàá? You said tó máa fẹ́ protest, wọ́n dẹ̀ mọ̀ pé protest yẹn ó máa fa wàhálà, wọ́n máa ní kí wọ́n ṣe protest yẹn. That is why Nigeria ò ní gòkè. Gbogbo ìlú náà ti máa ṣe protest. America mi tó máa fi ṣe protest. Ẹ fẹ́ protest against tí ìjọba ń ṣe tí ò dání. Because àwọn ìjọba yẹn ready àti listen sí yín. Wípé ẹ fẹ́ sọ ẹ̀hónú yín ni. Ìjọba America máa kó ọlọ́pàá jáde. Ìjọba Amẹ́ríkà máa kó àwọn náà ní ọlọ́pàá, àwọn náà sanwó ọlọ́pàá o. Wọ́n máa kó ọlọ́pàá jáde kí àwọn ọlọ́pàá yẹn máa tẹ̀lé yín. Kẹ́ máa ṣe ìfàyọ̀hàn yín, kẹ́ máa ṣe ìwọ́de yín. Ohun tẹ́ ẹ bá fẹ́ ẹ máa sọ. Gbogbo ìlú pátá Yorùbá lè protest Amẹ́ríkà. Kí àgbáyé lè bá àgbọ̀ wọn. Wọ́n mọ̀ pé àwọn tẹlifíṣàn Amẹ́ríkà máa gbé. Kí àgbáyé lè bá àgbọ̀ wọn ni. Nàìjíríà wọ́n ṣe mú yín mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀sìn. Tí wọ́n fẹ́ protest kan, tí protest yẹn lọ́wọ́ fún máa fa wàhálà, kí ni iṣẹ́ àwọn agbófinró? How can protest fa wàhálà nígbà tí àwọn pàtó ṣe Yorùbá Nation rally? Kudos to governor of Oyo State. Kudos to him. God bless Seyi Makinde on that. Eléyìí of Ogun State. God bless him on that. Èkìtì Àkúrẹ́, ẹ wo bí kíní yẹn ṣe lọ rally yẹn, wọ́n dá àwọn ọlọ́pàá síta. Ọ̀nà méjì ni àwọn tí wọ́n ń ṣe rally tí wọ́n ń protest wọn ò ní lè jà. Àwọn mọ̀jàrú ọmọ ọ̀tá wọn ò ní lè wọ àárín wọn láti dá protest yẹn rú. So why tí kò sírù yẹn ní Kwara State? À ń gbọ́ kí akẹ́kọ̀ọ́ nígbà sáà ìgbọ́ mélòó kan ti kọjá. Okay. So Ìlọrin ní constitution tiẹ̀ lọ́tọ̀. Only this Nigeria is Ìlọrin láti Nigeria. Ṣé Ìlọrin ò kì í ṣe Nàìjíríà kábẹ̀ kọ́ mọ̀? Ṣé ilẹ̀ Fúlàní ni? Bẹ́ẹ̀ni. No, ìwọ ló sọ nísìnyí o ní pé CP ní kí wọ́n sún ọdún wọn síwájú.
Kí wọ́n sún síwájú náà tó bá ti láwọn fẹ́ ṣe fún òun. Kì í ṣe táàbù ìgbà tí ká fi wọn lé lórí social media pé Ìlọrin yẹn gẹ́gẹ́ sẹ́. So definitely the CP is not competent enough. Or àwọn ọlọ́pàá tó wà ní Kwara State, they are not competent enough to create peace. So wọ́n mọ̀ pé kìíní yìí sí, wọ́n lè padà wá fa ogun. Because àwọn tí ẹ derive of their rights. Bí wọ́n ṣe ní kó má ṣe ọdún yẹn, wọ́n lè padà fa ogun. Ìjọ kan ṣebí gọ́ọ̀mẹ̀ntì jẹ fún wọn. Gọ́ọ̀mẹ̀ntì jẹ fún wọn ọ̀rọ̀ tayọ lọ́ọ̀kan ni mo bẹ́ẹ̀ sọ. Gọ́ọ̀mẹ̀ntì jẹ fún wọn ní ọlùdé mi náà. Gọ́ọ̀mẹ̀ntì jẹ fún wọn ní ọlùdé mi. Gọ́ọ̀mẹ̀ntì ò fún wọn lọ́dún lẹ́sẹ̀. This is their first ọdún lọ́kọ́ fẹ́ ṣe. This is their first ọdún tí àwọn oníṣẹ̀ṣe fẹ́ ṣe. Ẹ̀yin ṣé ọ̀rẹ́ mi sùn ṣé Kwara ti Ìlọrin ṣé ilẹ̀ Yorùbá dàbí ilẹ̀ Fúlàní? Ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá ni. Okay Yorùbá ni ẹ. Ó wá ní wáì tí wọ́n ní sùn náà wáì tí ẹ ṣe fẹ́ ìṣẹ̀ṣe ní Kwara ṣé ẹ̀sìn yẹn ò dá ni. Oh, God bless you. This is the correct and the real answer. Which tí mo fẹ́ kó sọ. Ìṣẹ̀ṣe òòjọ́ mọ́ tẹ́ gbé dání nínú Ìlọrin. Thank you so much. Sì fara mọ́ àní God bless you. Èmi gbé lọ́rin o. Okay, mo máa wá bèrè question lọ́wọ́ ẹ̀. Àbá àfíìsì nísù. A ní Ìlọrin gbà láàyè tó pé tẹ́ gbé dání ní Ìlọrin kò jọ mọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe. Mo wá fẹ́ bi ẹ́, àwọn wo ni wọ́n ra orí aláǹgbá, orí lákọ̀ǹkọ̀, igbá, àtùpàlẹ́rù olójú mẹ́rìndínlógún àti gbogbo tí wọ́n tà lọ́jọ́ ọba, àwọn wo náà rà? Ṣé wọ́n kí pẹ̀wé ọmọ lójú Ìlọrin? Ṣé kò sí lọ́jọ́ ọba? Okay, àfọ àfíìsì mo ń bèrè lọ́wọ́ ẹ̀ number one. Ṣé o mọ̀ pé ní ọjọ́ ọba wọ́n ń ta ewé àtẹ̀kù? Àwọn owó náà ń tà. Aláwọ̀ against kí lọ́ta ọ. Ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ yìí yọ o. Àtọ́rí ológbò, orí kinní kan, èkúté kinní kan tó ń tà. Ṣé wọ́n tà ní Ìlọrin? Ṣé wọ́n tà bí wọn ò tà? Ṣé wọ́n tà bí wọn ò tà ní ọjọ́ ọba? Àwọn àmọ́ ń bí ọmọ Ìlọrin ní ẹ́. Ṣé wọ́n tà bí wọn ò tà? Àwọn èèyàn ń jẹ́ lóhùn àfà. Wọ́n ní kò dáhùn pé ṣé wọ́n tà bí wọn ò tà. La'natullahi 'alal kasibina. La'natullahi 'alal kasibina. Àfà ò ti ń ṣe àkùsí, ò ti ń parọ́. Mo ní ṣé wọ́n ń ta orí lákọ̀ọ́kọ́ àbí wọn ò tà? Ó ní wọ́n lè ta. Àwọn wo ni wọ́n rà? Aláwọ̀ wo ni wọ́n ra orí olóògbé àtẹ̀kò ní ọwọ́ àwọn ìjà alágbò? Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n rà. Ṣé ní okay, àwọn oníṣẹ̀ṣe wa ni wọ́n rà. Bóyá kọ́ àwọn oníṣẹ̀ṣe wa náà làwọn àfáà òkè rà bí ojú. Ṣọ́ọ̀bù yẹn under what local government ló wà? Ṣé ìjọba Kwara State wọ́n yìí gba owó ewé àtẹ̀kò? Wọ́n ò sanwó ṣọ́ọ̀bù fún wọn bẹ́ẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì ò gbowó ṣọ́ọ̀bù. Ọ̀sán location. Àfáà àṣìṣì àbòsí Ọlọ́run ò fẹ́. Ọlọ́run ò fẹ́ àbòsí, alábòsí ni ẹ́. Alábòsí ni ẹ́. Èpè bàbá yẹn padà ká parí ètò. Alábòsí ni àfáà yìí. Wọ́n ta ewé àtẹ̀gbò nílọrin, àwọn wo ni wọ́n rà lọ́wọ́ wọn? Ìjọba Ìlọrin ò faramọ́ ewé àtẹ̀gbò ògùn ṣíṣe. Allocation níbẹ̀ yẹn, wọ́n gba owó ṣọ́ọ̀bù lọ́wọ́ wọn. Wọ́n san tax, wọ́n gba tax lọ́wọ́ wọn. Ìjọba ò ní faramọ́ àbòsí tí wọ́n ṣe fún yín nìyẹn. Wọ́n á ní ẹ má mutí. Ṣùgbọ́n tax orí ọtí wọ́n fi kọ́lé. Aláìwọ̀n ń tọ̀ yìí, Ọlọ́run. Bàbá yìí á pè é padà, bàbá
Bàbá oníkìlọ̀ orúkọ ló já fóònù yìí in the first place. Asha, mo kí answer the question. I think to answer the question. Why I hang up? Because Amber, you say why I hang up. This show is not for you only. I want other people mark the wallet. One them are so, but you refuse to say the truth. I'm going to hang up on you. On Shabbos. Nay, Lori. Even ta ló lóhùn tó ń pariwo yìí ta ló lóhùn bá ṣó ibi tó jẹ́ pé àwọn àáfàá ti ra orí àwọn alájà ni wọ́n ń ta nǹkan ewé ọmọ àwọn òwò ni wọ́n ń lò kí ni wọ́n ń lò fún. I can only call you back, Ambali, please. I can only call you back if you are ready to say the truth. If you are ready to answer my question, that is when I can only call you back. If you are ready to answer my question, I'm going to call you back. But if you are not ready, I will not call you, please. Ambali, you see, you want to okay, I'm going to give you the last chance. You are saying, let's call me back, come back. I'm going to give you the last chance. And I just want you to say the truth. Because I need time for 5 or 10 minutes. Now, Ambali, please. You down way. Ìjọba Kwara. Ìbéèrè yẹn ni wípé àwọn wo ni wọ́n ń ta ewé àti egbò ní Ìlọrin. Okay, kò sí wàhálà. Okay. Ṣé ọjà tí wọ́n ti ṣé okay. Nísù ṣọ́mọ Ìlọrin ni ẹ́. Ọmọ bíbí inú Ìlọrin ni ẹ́. O gbé Ìlọrin. Ò lè jẹ́ ọmọ bíbí inú Ìlọrin kó má gbé Ìlọrin. Yẹ o ṣe ìrànkan. Ìlọrin ló gbé. Ṣé o mọ ọjà ọba? Ṣé o mọ̀ wípé ìsọlékulẹ́já wà nínú ọjà ọba? Kábíyèsí Ọlọ́run ọba. Ewé àtẹ̀gbò mi ní bínú. Ewé àtẹ̀gbò nílé kulẹ́já. Wọ́n dẹ̀ ń ta orí everything. Okay, àwọn tí wọ́n tẹ̀wé àtẹ̀gbò kan náà fún àwọn tí wọ́n tẹ̀wé àtẹ̀gbò kan náà fún yẹn tó máa ń ta igbá gangan apẹ wọ́n ta igbá wọ́n ta apẹ wọ́n ta ṣẹ́rẹ́ wọ́n ta orí ọ̀gbọ awọ ọ̀nàkí tó ń ta awọ ọ̀nàkí wọ́n ta awọ ejò. Àwọn àfíìsì ní pa irọ́. Òde ìsọ̀ alágbò orí igbá. Ókè igbá ẹ̀ kí ló fi gbá ṣe? Kí náà fi igbá kọ́ ní ayé ta wà yìí nísìn? Kí náà fi igbá kọ́? Ayé ta wà yìí gbá. Kí náà fi igbá kọ́ láyé ta wà yìí? Àbá àfíìsì alábòsí ni ẹ́. Torí pé ò sọ òdodo ọ̀rọ̀, ó fi irọ́ bo irọ́ lójú, ó sọ tọ̀rọ̀. Tí ẹni wípé ṣé wọ́n ń ta àbí wọn ò ta? Wọ́n ń ta o, èmi ò mọ tí wọ́n fi ń ṣe. But for you telling us pé wọn ò ta yẹn láàní gbà. Lọ́wọ́ comment section, àwọn èèyàn kan pè é lónìí wọ́n ní comment section. Ṣé wọ́n ń ta àbí wọn ò ta? Ṣé wọ́n ń ta awọ ìnàkí, awọ ejò, orí egbá, orí àwo? Ṣé wọ́n ń ta ní ìsọ̀ tó ti ń ta lékulẹ́já? Ó dẹ̀ ní ọmọ Ìlọrin ní wọn ò kó sínú ṣọ́ọ̀bù o. Àwọn alágbò máa ń pàtẹ síta ni àáfàá àfíìsì wá parọ́ fún wa. Alágbò kì í kó ẹrù sínú ṣọ́ọ̀bù. Wọ́n yìí kó ewé ọmọ sínú ṣọ́ọ̀bù, ewé máa jẹrà nínú ṣọ́ọ̀bù. Wọ́n máa ń pàtẹ síta ni. Inú ṣọ́ọ̀bù lè kún o, bẹ́ẹ̀ tí wọ́n á pàtẹ síta. Mo ń gbọ́.
Wíwá kiri kọ́, èmi ń gbé bíbí mi. Okay. Àfá àfíìsì irọ́ ló pa. Àfá àfíìsì irọ́ ló pa. Mi ò kí ń jẹ ẹlẹ́dẹ̀. Mi ò ń jẹ ẹlẹ́dẹ̀. Bí ṣe wà mi ò kí ń jẹ ẹlẹ́dẹ̀. Amẹ́ríkà ni mo wà. Mo lè dá kọ́sítọ̀ mẹ́fà fún ẹ tí wọ́n ti ta ẹlẹ́dẹ̀. Torí mo ń gba ibẹ̀ kọjá ní sùúrù. Mo ń gba ibẹ̀ kọjá. Inú Ìlọrin ni wọ́n bí ẹ sí. Ó ń gba ọjọ́ ọba kọjá. Orí àwọn tí wọ́n ń ta àgbo, wọ́n ta kànáfùrù. Ṣùgbọ́n bóyá wá kọjá tó ń dọ́dọ̀ ti bí ẹ sínú Ìlọrin yẹn. O wá rí orí ọ̀bọ, o rí orí lákọ̀ọ́kan, o rí àwọn kíní kan tí wọ́n pàtẹ tayọ kànáfùrù. Àfá àfíìsì irọ́ ló pa. Lọ sí comment section. Mo lọ bí àwọn èèyàn ṣe ń bú ẹ ní comment section. Ó máa bú ẹ̀ tó sọ ó ń pa irọ́. Ó tẹ̀lé Àlùkùránì tó sọ pé Àlùkùránì sọ pé làánàtù láyà láti ká sí bí náà. Ó tẹ̀lé gbólóhùn yẹn. Aláàbíká sí bí náà láti ká sí báàtì. Iná máa mú ìsáwọn àṣẹ àyẹ̀kún àlàúkùn fáyàkùn. Gbogbo tó bí o pẹ̀lú ọ̀bọ̀já àbòsí ni mi ò ní ṣe. Àbòsí ni mi ò ní ṣe ní o pẹ̀lú ọ̀bọ̀já wùrà. Iná dínà ìdà láyé alìsìlámù. Pàtàkì Kùránì sọ bẹ́ẹ̀, I was not there. So, they are looking for trouble. Why the trouble? Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó kú òní kọ́sìn Khadija tó gba ànábì ní àlejò tó tọ́jú ànábì. He was a Jew. Christian ni kọ́sìn ànábì. Subhanallah. Kí ni Ìlọrin fi yàtọ̀? Ní Nàìjíríà? Kí ni Ìlọrin fi yàtọ̀? Okay, àwọn jẹ́ àwọn Mùsùlùmí náà tó wà ní ìlú aládé. Oníṣẹ́ ọba aládé ní ọba Ìlọrin. Tí àwọn Mùsùlùmí ṣe máa okay, àwọn ìlú tí wọ́n ti ń gbé adé, ṣé káwọn Mùsùlùmí náà kú òǹbẹ̀? A ní kẹ wá peace. Islam ẹ̀mí àlọ́ba tí okay, àwọn ọba aládé, àwọn ọba tí wọ́n ń gbé adé nílùú wọn, ṣé kọ́ ní káwọn Islam náà kúrò nílùú àwọn? Islam, a ní Islam, peace. Salam tó wà bẹ́ẹ̀. Yes, salam. As-salam means peace. Peace. Preach peace. You guys are too violent. Salam means peace. Preach peace. Peace. Kí ni tiẹ̀ ẹni ọba nílá wà ní Ìlọrin? Okay, àwọn ibi tí wọ́n ti ń dé adé ní ilẹ̀ Yorùbá. Ṣé kí wọ́n ní kó má ṣe ọdún Iléyá nílùú àwọn náà? Ẹni bá bá ṣe náà ní pàṣẹ ọdún ṣẹ̀ṣẹ̀ ń lọ. Làkúndínlùkún wà ní ẹ̀dín Àlùkùránì sọ náà. Àyẹ̀wò làkúndínlùkún wà ní ẹ̀dín Àlùkùránì sọ. Ẹ ṣe tí káwà ṣe tiwa. Wọ́n ẹ̀dẹ́ ẹ̀wà gbà kí wọ́n ṣe tiwọn. Lára àwọn ẹ̀yin gẹ́gẹ́ mọ́ Ìlọrin 70% yín wà ní sùúrù. Àfá àfíìsì àwọn ọmọ Ìlọrin wà l'Amẹ́ríkà. Kí ló dé tí ẹ̀ ní káwọn ọmọ Ìlọrin wọ́n máa lọ sí ìlú Sudan? Àwọn ọmọ Ìlọrin wà l'Amẹ́ríkà bí wọ́n wà ní London, wọ́n wà ní Italy, tí Amẹ́ríkà, London, China tí wọ́n bá wà accommodative bí ẹ̀yin. Kọ́ máa wà religious tolerance bí ẹ̀yin lẹ́yìn wà religious tolerance yìí sí. Sudan ló yẹ káwọn ọmọ Ìlọrin máa lọ. And Ìlọrin máa ń gbà. You don't see Àfá àfíìsì, you don't tell me anything about Ìlọrin. You don't tell Ìlọrin òkè ìjọba aládé, okay, ìlú àwọn ọba aládé, káwọn ọmọ Ìlọrin náà kú ọbẹ̀. Àdé lọ, sórí gbogbo bá bọ̀kò, ilé aládọ̀mú, ìta oríta sẹ́rin, Táíwò ròdù, àgẹ́sà pàtí wa ni o. Ọmọ Ìlọrin làwọn tẹ́
are talking about ayé ti lajú. Àbá àfíìsì tó bá ń gbọ́ mi, ayé ti lajú. Kí ni ọba? I don't want to say. No, sir. Ẹ bá wa já àfíìsì orí dáhùn ó ti gbà. Èèyàn mẹ́rin yóò bá mi má pa pépà bá àfíìsì o. Mi pa bá àfíìsì. Kí ló yẹ tí kọ́ọ̀lù ti ní wá ń ṣe báyìí sà? Àbá àfíìsì sí. Yoruba still have a long way to go. Islam is supposed to be a religion of peace. All we want is peace. And nothing but the peace. Most of our families is say cousin Khadija tó gba Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní àlejò was a Jew. Àwọn kíni ni àwọn Christian ni. Why tí yẹn gba Ànábì lálejò? Why tí ò lé Ànábì pé Ànábì o Mùsùlùmí ni ẹ́ ó yá máa lọ. Èèyàn mélòó ni Ànábì wẹ̀ sínú Islam? True tolerance. Hello. I'm going, sir. No, I thought this is the court. Hello, comment section. Did they go as far as only one of our office? Gàmbàrí ni Òṣùlù. Why? Ilẹ̀ Yorùbá. Ìgbà mo ti wò pé mo ti lálàyé ọ̀rọ̀ tí mo sọ yìí. Yorùbá, we still have a long way to go. Ọlọ́run. Ọ̀dọ̀ mọ́dà dat. Ọ̀sọ̀rọ̀ 1980 ni ọ̀rọ̀ tí mo sọ ìgbà tí mo wá sọ́nà rí àìwọ́. Kí ló dé? Tẹ́lẹ̀kan tó ṣẹlẹ̀ yẹn, tẹ́lẹ̀kan tó ṣẹlẹ̀. Nàìjíríà ti bàjẹ́ pápátá. Nàìjíríà ti fọ́ lójú. Wọ́n ti bàjẹ́. Ọmọ Yorùbá ń tọ́ ọ. Mo ti sọ fáwọn tèmi tí mo bá sọ̀rọ̀ lẹ́yìn pé ẹ má jẹ́ àṣìyà ọlọ́mọ yẹn. My timer. Number mi wà mẹ́rin +1718. My number is in the comment section. Let me pin it. À ń gbọ́ yín sà. Ọlọ́mọ jẹ́ ká ṣìkú àwọn Nàìjíríà ò ṣe. Nàìjíríà ò ṣe ìlú o. Láti pàtàkì gbòmí ra láti 1960 lábàá rojú tù. Tálẹ̀ tó tẹ̀lú yẹn tá láṣẹ gbogbo pàápàá. Kò yé mi o. Ẹni tó tẹ̀lú yẹn ló tó bá ní kàn wò tó bá scanner látòkè délẹ̀ rọ́bìrì gbogbo àrùn ayé yìí wà lára ẹ̀. Wàhálà rẹ̀. Ọlọ́run torí mi ò gbádùn sí èyí tó kù rẹ̀. Kì í ṣe kankan náà kó ní ká gbé ká pín náà. Hello, come to one jack call báyìí. Hello. Yes, sir. Ẹ tẹ́ wà lórí ẹ follow mi lórí Ìrìnkèrè Yorùbáwùyí lórí YouTube. Ibẹ̀ la ti ń ṣe live yìí, so you can call in. Ó yá, à ń gbọ́ yín sà. Okay, sir. But because of all the rubbish tí wọ́n ṣe ní Nàìjíríà ṣe èmi máa lajúlẹ̀ máa rán bàbá mi lọ jẹ gbogbo ìyà tí wọ́n sọ fún mi jẹ ní mẹ́ta yìí. Ṣé èmi máa lajúlẹ̀ tí wọ́n máa wo bàbá mi lórí tí wọ́n máa jẹ orí ìyà ẹ̀ tí wọ́n máa gbẹ́ etí ẹ̀ títí orí yomi àmúṣà. Àwọn ọba yìí ní tẹ̀ blame, àwọn ọba no blame. Àwọn ọba ti lọ ṣọ́ọ̀ṣì, wọ́n ti lọ mọ́ṣáláṣí. Most especially. Like call it that call báyìí. Hello. Ẹ káalẹ́ sà o, pápápá sà o. Ṣé rí ọdún mẹ́ta ní pé gbogbo Mùsùlùmí tó wà ní Europe ó yẹ kán lé wọn wá sílé ni. Èmi tí mo sọ. Ó parí o. A máa pè yín padà mẹ́lẹ̀. Hello, à ń gbọ́ yín. Ṣé èmi sọ̀rọ̀ Mùsùlùmí ni mí? Òótọ́ nílẹ̀ Yorùbá tó jẹ́ ìjọba wa
they are biased láti máa support ẹ̀yà kan fẹ́yà kan. Òfin Nàìjíríà ó jẹ́ against nǹkan tó ń ṣe yẹn. So èmi tí mo sọ̀rọ̀ mùsùlùmí ni mí, but òótọ́ ọ̀rọ̀ kò ká má sọ òun. Àwa mùsùlùmí dẹ̀ ní ilẹ̀ kèfèrí láwà tá à ń sẹ́ńdì owó sí pé èsílẹ̀ lórí mọ́ṣáláṣí lórí anything concern Islam back home. So ó yẹ kí wọ́n lé gbogbo àwọn mùsùlùmí tó wà ní Europe. Ó yẹ kí wọ́n lé. Wàhálà ti wà o. Ẹ bá wa pàǹtẹ̀ tí ń gbọ́ wa, ẹ bá wa pàǹtẹ̀ tí ń gbọ́ wa ká lè bá a gbọ́ yín dáadáa. 2 minutes náà lẹ́yìn ẹ̀rẹ̀ tí ó 2 minutes. Okay, báwo kọ́ máa? Okay, ó yá. Okay, mùsùlùmí tó bá wà ní Europe àti Amẹ́ríkà kan lé wọn wálé. Bẹ́ẹ̀ni. Kọ́ máa ṣe bẹ́ẹ̀ jọ o. Owó àrámù. Ọ̀rọ̀ ní máa yẹn sọ. Ilẹ̀ kèfèrí náà wà, gbogbo Europe ilẹ̀ kèfèrí ni. So why tí wọ́n ń gbowó tó fi kọ́ mọ́ṣáláṣí? Of course now. This man shock me o, ẹ shock me o. Ẹ̀sìn mọ̀ sọ̀rọ̀ mùsùlùmí ni mí, but òótọ́ ọ̀rọ̀ kò ká má sọ òun. Gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ mùsùlùmí. Eléyìí òótọ́ ọ̀rọ̀ ni wàhálà tí wọ́n fi àṣìlá wà. Ilẹ̀ mùsùlùmí ni mí. Charlie, nǹkan tí bàbá yìí sọ, please, if you like what this man is saying, let me see yes. Tẹ́ bá like nǹkan tí bàbá yìí sọ, ẹ bá mi kọ yes síbẹ̀. Wọ́n ní àwọn mùsùlùmí, ó yá à ń gbọ́ yín sà. Àbá fún extra 1 minute. So gbogbo àwọn mùsùlùmí táwa ní Western country. Òdodo ọ̀rọ̀ ni bàbá yẹn sọ. Ilẹ̀ kèfèrí ni gbogbo owó tó ń gbà ní mọ́ṣáláṣí tí mọ́ṣáláṣí kọ́ lọ owó mọ́ṣáláṣí yẹn kọ́ dáwọ́ yẹn padà because owó àràmù ni owó kèfèrí ló ń gbà because ilẹ̀ kèfèrí la fi ṣe pàṣẹ mi kan àwọn Jámánì ilé ọtí ló ti ṣiṣẹ́ wàhálà smoke. Ó dẹ̀ ń sẹ́ni owó ọtí sílé. Ilé ọtí ló ti ṣiṣẹ́. So ìjẹ̀bi òun ló ń jà àti ìjọba because ìjọba inú òfin Nàìjíríà ìjọba ò láṣẹ láti dáṣẹ́ rẹ̀ sí. Wọ́n dẹ̀ ní ẹ̀sìn tó bá ń kárùkù lè ṣe ní anywhere ní Nàìjíríà. Why tí ìjọba fúnra àwọn tó wáyé gẹ̀ẹ́sì ọ̀ tó wọ́n kó sí. Àwọn èèyàn support yín o, àwọn èèyàn kọ yes o, àwọn èèyàn náà ń gbádùn yín. So why tí wọ́n pọ̀ sọ̀rọ̀ Nàìjíríà constitution tó máa ṣe pé olókùkù ní ọba Ìlọrin. Èmi personally mo ètì mo ẹgbẹ́ ọmọ Ìlọrin. Ẹ má ètì wa o. Ẹ má ètì wa. Pẹ̀lú passion ni. Ẹ má ètì wa. So gbogbo àwọn mùsùlùmí látòrí Saheed wà live ọ̀rọ̀ tó mọ̀ sọ Saheed mo like ẹ̀ gan ló já mi but látòrí Saheed tó wà ní London wọ́n lè mú náà rẹ̀ sílé because owó kèfèrí ilẹ̀ kèfèrí ló ti rówó. Ó dẹ̀ kọ́ mọ́ṣáláṣí sílé. Bẹ́ẹ̀ni gbogbo àwọn olóbùkù àlìfúlání gbogbo àwọn àfáà okay gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá ilẹ̀ kèfèrí àwọn táwọn ilẹ̀ kèfèrí ọwọ́ àwọn tí ń gbowó jù which is Western country 90% àwọn táwọn ṣe kàn sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn bóyá àsìkò àwẹ̀ ni o àbí ẹ̀tá mọ́ṣáláṣí ni o. Lọ́wọ́ lè ti já máa yẹn kí ló dé wá já bàbá yìí kó lórí ẹ̀ hello kí ló dé já bàbá yẹn à ń gbádùn hello sir. À ń gbọ́ yín o. Nǹkan tí mo sọ lẹ́lẹ́kan tó tóbi pé kọ́ wọlé lẹ́ẹ̀kan ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ sí ọba Ọọ̀ni of Ifẹ̀ tó fi lọ sọ̀kù síbẹ̀ tó fi lọ sọ̀kù sáàfin gbogbo nǹkan ẹlọ́bẹ̀ gbogbo nǹkan ẹ̀ ó sì pọ̀ ti ẹ́ta Yorùbá gan. Ó ní bí Ọọ̀ni of Ifẹ̀. Nǹkan tó burú jáì ni tó lè ṣe bẹ́ẹ̀ àfi ìṣòkò ọba ṣòkò tó wọn lè ṣe bẹ́ẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ ń wò tí gbogbo nǹkan bẹ́ẹ̀ fi hápù báwo làwọn Yorùbá máa ń ṣe báyìí náà gbogbo kíni ti sún ó ti sún everybody náà ti Yorùbá àrùn ni wáyé. Ọ̀dà ṣe ẹni sùn mo pé owó tí mo sẹ́ẹ̀lì sílé tó yẹ pé tó bá ti lè lọ bá dáàdì mi báyìí pé wọ́n fẹ́ ṣe kó sí mọ́ṣáláṣí ẹ̀kan náà dáàdì mi máa pè owó tí mo sẹ́ẹ̀lì sílé ní àárín ọdún yìí let me say December in this time is not 1.5 million tí mo sẹ́ẹ̀lì sílé fún mọ́ṣáláṣí. 1.5 million bó lẹ ti wá rí owó yẹn tó mọ pé ibo lẹ ti rí owó yẹn torí mo rí pé nọ́mbà yóò fi ṣe nọ́mbà Nàìjíríà. Germany ni mo gbé. Germany ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe kí lẹ̀ ń tà ń bẹ̀ jàlábíà lẹ̀ ń tà ń Germany. Èmi máa ta ọlọ́mọ iṣẹ́ wo lẹ̀ ń ṣe ẹni sùn. Mo ṣiṣẹ́ pẹ̀lú company àwọn ẹ̀mọ̀ bá àwọn tó ìgbà yìí wọ́n máa ń lo charge wọn ni
so concrete mo ti ṣiṣẹ́. No, mi tẹ̀ ní láti mọ company láti ṣe mo kàn fẹ́ mọ̀ bóyá company láti ṣiṣẹ́ bóyá wọ́n ń ta bí jàlábíà nǹkan. Ṣé aláàlú nìkan tó ń tà bẹ́ẹ̀? Ìjọba mi díẹ̀ nínú ẹ̀rí Taofik Lawal wà tí mo tẹ́sí sílẹ̀ tí mo tẹ́sí sí ọ̀bọ̀ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ tó sọ pé after the game question èmi ni mo sọ bẹ́ẹ̀. Okay, God bless you. Ẹ̀rí ẹni tí màá tẹ̀jọ́ Joseph Muslim pọ́nbélé ni Muslim ni Arab náà lòun bẹ̀rẹ̀ ti wá kì í ṣe oníjàgùn báyìí bí àwọn tí àwọn ṣe Yorùbá yìí. Kí ló dé ó ti sú wa. Èmi kan fúnra mi gbogbo ìjọba gbogbo tẹ̀síù mi àgé mi tí mo fi kí n gbogbo ẹni mo ti dànù. Gbogbo ẹni mo ti dànù. We are so feared of this rubbish. Rubbish ti pọ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo kan tó lè dánwó nílẹ̀ Sokoto wọ́n dánwó nílẹ̀ Yorùbá. Báwo ni àwọn ọba ilẹ̀ ń wòran? Bẹ́ẹ̀ náà ni ọba kan náà tó kílèmù pé káwọn tó ń pèsè church ó gbé adé sílẹ̀. Ọba tèmi náà rí. Adé ń gbogbo ọdún ẹ̀ ń bẹ̀ ṣe nílẹ̀ Yorùbá. In the next 50 years, mi mọ ibi tí Yorùbá fẹ́ wà pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀. So next 5 years. Next 5 years. 50 years. Mo tún lè ṣe lè sí Yorùbá. Wọ́n fẹ́ parí èmi, wọ́n fẹ́ palẹ̀ Yorùbá nípa àkàlẹ̀. Gbogbo kan tó lè ṣe yìí, wọ́n lè gbowó ni o. Àwọn Mùsùlùmí wọ́n gbowó ni o. Wọ́n gbowó ní ẹ̀rọ ìpawọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n gbowó ni gbogbo tó fi ta ilẹ̀ Yorùbá wọ́n gbowó ẹ̀ ni. Wọ́n gbowó ẹ̀ torí kò sí ọmọ gidi kan tó lè wò tó máa ju òkúta sílẹ̀ bàbá òun. Owó iṣẹ́ tó ń ṣe yìí, owó iṣẹ́ tó gbà ni wọ́n ṣe yìí. Bọ́ọ̀ lọ́ yín ṣe báyìí, àlùfáà nìyẹn náà, àlùfáà ni dá ìdíje. Òun kọ́ ló ṣiṣẹ́ fún sórí ọmọ ni. Ṣé kéwú ló ń ké fún sórí ọmọ? Ara ìjọ ti èyí náà òun náà òun máa pẹ̀lú àwọn tó pa mọ́fì àfọlábí because òun ló bí ṣètò tí ẹ̀ fi ṣéǹdì sí táyé ìjẹ́ náà fi tó fi ṣéǹdì sí mùsùlùmí kò lo 1 month kò lo 2 months tí ẹ̀ náà tó fi bẹ́ẹ̀ mímí tó fi kú. Kò sí kan tó ṣẹlẹ̀ sí kó tó gba mùsùlùmí kò sí kan tó ṣẹlẹ̀ sí ó wà fine ó live fine ìgbà tó ń gba mùsùlùmí náà ni gbogbo ọ̀chẹ́ǹdì fún tó di kó ń jẹ gbèsè 1.4 million. But to change in Muslim knowledge, I'm a woman who is my device. I'm a woman now. You know what I say? All of you come to Koyaje, all of you Koyaje, Mamma, one life, all of you Koyaje, Mamma. If it is solo for me, if they're commonly living to put in India, or they're more than if it is a total relationship form, feel you buy. Gbogbo mọ́ọ̀sì òdìjọ́ ni mo gbé nílẹ̀ Yorùbá òdìjọ́ tó súnmọ́ Ìkòròdú gbogbo mọ́ọ̀sì ni la máa sún èmi ni mo sọ pé ẹmẹ́nu kó sà ọlọ́run àṣà àdúrà oyè mi ẹ ṣeun sà ṣe ti rí nísìn bàbá yẹn ọ̀rọ̀ tí bàbá yìí sọ wàhálà ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ àwa tá à ń ṣiṣẹ́ bíbí tá à ń sẹ́ǹdì owó sílé fíṣẹ̀ bí nílá ẹja kọ́ mọ́ṣáláṣí ẹja kọ́ kínní kan àwa la máa ń ran fún yín lọ́dún léyà o ohun yín wọnú fídíò mi mọ̀ pé mọ́ọ̀sì wa ibi tá a ti ń ṣiṣẹ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n ń tà níbẹ̀ ẹlẹ́dẹ̀ ibi tí ẹlòmíì ti ṣiṣẹ́ nínú wa kódà kò bá ìsìlámù mu rárá ẹlòmíì wa iṣẹ́ àṣekú gbogbo round the clock là ń ṣe tá a ráyè kírun pàápàá yẹ àwa la máa sẹ́ǹdì owó sílé o tí àwọn tó bá wà nílùú tí wọn bá tó bá ní tolerance kí wọ́n tolerate wa ẹlòmíì wa jù ló ń bá ṣiṣẹ́ ẹlòmíì India ló ń bá ṣiṣẹ́ ẹlòmíì China ló ń bá ṣiṣẹ́ àwọn owó yìí là ń sẹ́ǹdì sílé o na ilẹ̀ Yorùbá wá ṣe religion tolerance láwọn kan gbọdọ̀ ṣe kinní kan what if àwọn owó tẹ̀ ń gbà tá bá sọ fún yín wípé owó tẹ̀ ń gbà yìí owó àràmù ni àràmù lówó tẹ̀ ń gbà lọ́wọ́ wa Amẹ́ríkà ò lẹ́sìn àbí kí lẹ́sìn ara Amẹ́ríkà àwọn tó wà ní Oman nìkan ló yẹ kó máa sẹ́ǹdì owó sílé báyìí ní tọ́wọ́ òde dúró yìí o àwọn tó wà ní Oman nìkan máa sẹ́ǹdì owó sílé ẹ̀yin tẹ́ bá ń wò mí live and direct orí Ìkèrèdò Yorùbáwùyí lẹ ti ń wò mí ẹ bá wa subscribe sí Ìkèrèdò Yorùbáwùyí kẹ́ lè máa rí live báyìí wò
and direct so ẹ lè máa contribute ẹ lè pè wọlé ẹ lè dá sí show tá bá ṣe lórí Nkenedo Yorùbáwùyí ó lágbára o like Yorùbá next 5 years Ọlọ́run jẹ́ ká gbọ́ ohun tó ń jẹ́ Yorùbá mọ́ ni the next 5 years níbi tẹ́ ń bọ̀rọ̀ lọ yìí wọ́n ní kán sún ọdún ìṣẹ̀ṣe síwájú first ọdún máa kọ́ ṣe nífa what if àwọn tí wọ́n lọ káàkiri afẹ́ lọ ṣe léyà o à ń lọ Ọ̀yọ́ o afẹ́ à ń lọ báyìí tó bá ní káwọn náà máa ṣe nílùú àwọn nǹkan kí lẹ fẹ́ sọ àbíta Amẹ́ríkà bá wò sùsùsùsù tó ní ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí nílùú wa o tó gbèlú wọ̀ kí ṣe mùsùlùmí o ó jẹ́ máa lọ́ọ́lé o kí la máa ṣe tí London bá sọ bẹ́ẹ̀ tí Germany bá sọ bẹ́ẹ̀ wípé if you are a Muslim leave our country go to ṣé o máa lè máa ní ká lọ àbí Egypt la máa lọ àbí Saudi ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ṣàánú àwa tá wà nílùú òyìnbó ẹ ṣàánú wa o èmi ò rí jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣé mo dúpẹ́ Yorùbáwùyí ni mò ń jẹ́ ẹ bá wa tẹ thumb up lórí YouTube ẹ bá like button lórí Facebook ẹ bá wa share Ọlọ́run ní já ṣìyàn o Nàìjíríà ẹgbọ́n tó ní Emirates Ìlọrin is not an Emirates o èmi torí pé tí ń jẹ emir Ọlọ́run á bá wa dá ó sú mi ó dàbọ̀.